fira rẹ̀ jó òrìṣà Àbíkẹ́ mo fẹ́ dó ẹ àní mo fẹ́ dó ẹ àní mo fẹ́ dó ẹ ọgbọ́n ló ní òmù tèmi gbọ́ padà ló ní o má pa wùn mí dá Àbíkẹ́ mo fẹ́ dó ẹ. Ẹ bá bí mi lèrè máa rí wí owó fa sábà bí Àbíkẹ́ máa rí sọ ọ̀rẹ́bìnrin làbíkẹ́ jẹ́ sákọ̀ní ó gbowó akọni olóhùn ògbókó. níní ọlọ́ọ̀ni pẹ́pẹ́ yẹn sọnù. ohun Àbíkẹ́ jọ̀gẹ̀dẹ̀ òun rẹ̀ yìí kò mọ bóhun tó dùn á máa pa ni ẹ̀yin bá ló mọ̀ lọ́rọ̀ akọni gbogbo ọ̀nà láti rábìkẹ́ dó òfò ọjọ́ kejì ọjà ló já sí. Akọni dàbí ọgbọ́n ó táwọn àgbà lọ́wọ́ mórùka ló lè lọ́wọ́. Bàbá ní Akọni sàbí mo ti wí ájú ọ̀ ṣe Akọni wíwọ́n bàbá ó dìgbà kan náà obìnrin abo abójú tèṣí lọ. Kò pẹ́ kó jìnnà ó fojú kàbíkẹ́ ṣíkún ló gbà mú pẹ̀lú àmúdó lọ́wọ́. Ó ń pé Àbíkẹ́ ojú rere ni ó fi wò mí ojú rere la fi ń wọ̀wọ́. A kì í gbóhùn alágbẹ̀dẹ ọ̀run ló kó àtòkò ó fi ń ṣera wọn lóore. Tẹrú tọmọ níròpò ó yẹ ó di dandan máa dó ẹ Àbíkẹ́ Àbíkẹ́ mo fẹ́ dó ẹ àní mo fẹ́ dó ẹ Àbíkẹ́ mo fẹ́ dó ẹ ọkọ ló ní òun tèmi bọ́ padà ló ní o má pa òun mi dá Àbíkẹ́ mo fẹ́ dó ẹ mo ní mo máa dó ẹ Àbíkẹ́ mo fẹ́ dó ẹ. Akọni pé gbogbo rẹ fún mi gbogbo gini dárí jọjì roko nínú igbó fara rẹ jì mí ẹnu ọ̀kẹ́rẹ́ lọ́kẹ́rẹ́ fi ń pọdẹ ìwọ Àbíkẹ́ òbò rẹ ni ó fi ṣe mí Akọni lóore o ìwọ Àbíkẹ́ òbò rẹ ni ó fi ṣe mí Akọni lóore Àbíkẹ́ mo fẹ́ dó ẹ Àbíkẹ́ mo ti ń dó ẹ o irú èyí là ń máa rí mo ti mú ẹ kígbe láì lè bá dání mo ti mú ẹ yàtà láì dáta rodo ó wá ń darẹ̀ rẹ̀ ó jẹ tẹ́tẹ́ Àbíkẹ́ mo ti ń dó ẹ èmi Akọni ti ń dó ẹ o àní mo ti ń dó ẹ oníjẹkújẹ obìnrin fèyí kọ́mọ ẹ jáwọ́ nínú àpótí òyọ ẹ ṣèrántí pé ọjọ́ gbogbo tó lè ọjọ́ kan tó nínú Àbíkẹ́ mo ti ń dó ẹ Àbíkẹ́ mo ti ń dó ẹ mo ní mo ti mú ẹ kígbe láì lẹ́ dáadáa ní mo ti mú ẹ yàtà láì dáta rodo ó wá ń darẹ̀ bẹ́ẹ̀ ò jẹ́ tẹ́tẹ́ mo ti dá mìíràn Àbíkẹ́ mo ti dó ẹ ara mi ti wálẹ̀ yé mo ti dá mìíràn Àbíkẹ́ mo ti dó ẹ o irú èyí là ó máa rí irú èyí là ó máa rí. Akọ́dá ayé o ìbàrẹ̀ ni mo ṣe olùdá oko olùdá òbò olùdá ẹ̀pọ̀n olùdá ìdán ìbàrẹ̀ ni mo ṣe ìbàrẹ̀ ni mo ṣe ìbàrẹ̀ ni mo ṣe òòṣà òkè ìbàrẹ̀ ni mo ṣe ìbàrẹ̀ ni mo ṣe òòṣà òkè ẹjọ́ ojú mi ṣe. Ẹ kúrọ̀lẹ́ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣe dára ni mo bá yín ayá mi ti bẹ́lẹ̀ ò fẹ́ bẹ̀rẹ̀ ètò tí mo ṣe lánàá mo máa dárúkọ bọ̀bọ̀ tí kinní yẹn ṣẹlẹ̀ sí tí àwọn ẹbí ìyàwó fẹ́ pàdánù tó fẹ́ fi bùkátà pa ó jẹ́ Olúwatósìn Òṣíbódù ẹ̀gbọ́n ìyàwó gbogbo yín lẹ gbọ́ nǹkan tó sọ nínú voice note ó sọ nínú voice note wípé àwọn family àwọn lọ jíṣẹ́ wọ́n wá sọ pé Olúwatósìn máa pa ìyàwó ẹ̀ àbó máa yà á ní wèrè meanwhile ìyàwó ló fúnra rẹ̀ kó kúrò nílé Olúwatósìn òde wa lọ ẹ̀gbọ́n ìyàwó tí ó send voice note séyàn kan lẹ́ni wípé kí wọ́n bá wọn bẹ Olúwatósìn kó gbé kọ́ọ̀lù ìyàwó ẹ̀ kó wá kó parí ẹ̀ Ọlọ́run ò ní jẹ́ kó parí kò ní parí Olúwatósìn Òṣíbódù òde ní gbé kọ́ọ̀lù ìyàwó ẹ̀ ìkànnì yín mo fẹ́ fi nǹkan kan dá yín lójú pé gbogbo bullying tí ìyàwó ẹ̀ ṣe yẹn mo ti send ẹ̀ sáwọn tó máa interpret mo sanwó lọ́wọ́ ara mi tó máa interpret gbogbo kíní yẹn mo dúró dè yín ibi tẹ́ bá fẹ́ lọ máa bá yín débẹ̀ torí pé èmi ò mọ̀ bóyá mo máa pẹ́ láyé àwọn kan ló máa dúró fọ́mọ tèmi náà mo dẹ̀ bímọ ọkùnrin
kò ní pé ẹ má wulẹ̀ dààmú ara yín kò ní pé torí pé ẹ sọ pé wọ́n ní ẹ̀gbọ́n ìyàwó olúwa tó sì sọ pé wọ́n ní ìyàwó ẹ̀ lóun fẹ́ para òun tó bá para ẹ̀ òun ló para ẹ̀ náà ìjọba ò kí múyàn pé bíyàn bá para òun ó para ẹ̀ ní wọ́n á kọ́lẹ̀ wọ́n ṣàárí wọ́n á ṣe gbogbo ẹ̀ wọ́n á rí pé olúwa tó sì kọ́ ló pa ìjọba máa mọ̀ pé òun ló para ẹ̀ ẹni tẹ́ni kò dáa tábúrò yín pè ní bọ́ì tó pè ní èèyàn játijàti èèyàn jálajàla ẹ tí wàá fẹ́ kó sẹ́tù ẹ̀ ṣé ẹ fẹ́ wé ikú ẹ̀ mọ́ lẹ́sẹ̀ ni ó fẹ́ parẹ́ ẹ wá fẹ́ wé mọ́ lẹ́sẹ̀ àbí ẹ fẹ́ mú sìn kẹ wá lọ fi sínú gálò inú garawa kẹ dé mọ́bẹ̀ abiyamọ ayé là wá àwa ní olùgbèjà kẹrù òbò níjà kò ní pé kódà kò ní gbé kọlẹ̀ má wulẹ̀ dààmú ara yín I'm telling you gbogbo bí tẹ bá fẹ́ fà lọ ìyàwó olúwa tó sì òṣìbodù ibẹ̀ ní kẹ máa fà lọ kò ní gbé kọlẹ̀ kò dẹ̀ ní pé tó bá dẹ̀ lóun fẹ́ para wọn ló parẹ́ kò sọ́wọ́ olúwa tó sì ń bẹ̀ wọ́n múyàn sí ìjọba máa mọ̀ pé òun ló parẹ́ kò sọ́wọ́ ẹ̀ ń bẹ̀ kò sọ́wọ́ ẹ̀ ń bẹ̀ ẹ̀yin dẹ̀kẹ̀rẹ́ mo gbọ́ pé nọ́ọ̀sì ní ẹ mọ writing láti ṣe bóyá kẹ́ni kọ́ section ẹ̀ àbí kẹ́ni kẹ́ mú lọ sí hospital tó bá ti jẹ́ pé ó ti hallucinate tó ti ń wò pé òun fẹ́ parẹ́ ẹ mọ nǹkan tó máa ṣe tó ló ti sọ fún yín pé òun fẹ́ para òun so ẹ mọ right step to take as a nurse ẹ mọ nǹkan tó yẹ kẹ́ ṣe so ẹ ti gbọ́n pa ẹ dẹ̀ ti fi voice note ránṣẹ́ ó dẹ̀ ti dọ́wọ́ àwa ẹ̀yin lẹ́ni kò dá náà ẹ̀yin lẹ́ni kò wà àbúrò yín léèyàn jálajàla ni ó ní boy ni ó ní illiterate ni kí wá ní illiterate fẹ́ ṣe fún tó bá ṣẹ̀ṣẹ̀ wá pé kò ní pé kò dẹ̀ ní gbé kọ̀ọ̀lẹ̀ alọ́ lámìlámì láàrin ẹnìkan ìrábù ẹ̀ kódà gbogbo family wọn kò sí tí ọmọ yín tí àbúrò yín dá níwájú wọn ló tiẹ̀ máa ń bùyà ọkọ ẹ̀ ni wọ́n ló máa ń fi ìyọkọ̀ ẹ̀ ta yín wọ́n ní tí ìyọkọ̀ ẹ̀ bá ṣe ìyọkọ̀ wọ́n á fún ní mẹ́ta wọ́n ló máa ń bú ìyọkọ̀ ẹ̀ ni in fact wọ́n ń dúpẹ́ lọ́wọ́ mi pé Ọlọ́run ti bá wọn gbé ẹsẹ̀ ìyàwó òṣì jáde nílé àwọn kò ní pé kẹ ní àjẹ́ méje ibi títí yín dé ni tèmi ti bẹ̀rẹ̀ èmi ti send àwọn voice note yẹn wọ́n ti bá wa kọ́ bá mi interpret ẹ̀ ẹ̀yin anywhere tẹ́ bá lọ ẹ bá mi bẹ̀ ẹ lè halẹ̀ mọ́ mi àjọ níwèé ìlú yìí nìyà adẹjọmọ right wa ni kò ní pé kò ní gbé kọ̀lẹ̀ ìkànnì yín ẹ ń ṣẹ̀gbọ́n tó dáa so gbogbo ìtẹ́ ìsọ yẹn tẹ́ ń sáré kìtì kàtàkàtà ó ti late ṣebó ní bọ́ọ̀ì ni ṣebó sọ pé bọ́ọ̀ì ni ó léèyàn jálajàla èèyàn játijàti ni kí lẹ tún wá lẹ́yìn bọ́ọ̀ì ẹ̀dẹ̀ lẹ́tí lọ wo ṣẹ́ wọ́n sọ wípé ó fẹ́ sọ ìyàwó ẹ̀ di wèrè ìyàwó dẹ̀ ti kúrò lọ́dọ̀ ẹ̀ ó ti bọ̀bọ̀ yẹn ti sì ví ààrẹ from ìyàwó ẹ wá ló fẹ́ parẹ́ ẹ wá ní kó pè ṣe fẹ́ wé píparẹ́ ẹ̀ mọ́ lẹ́sẹ̀ ni àbí unfinished assignment ẹ fẹ́ lọ conclude ẹ̀ àbẹ́ fẹ́ lọ complete ẹ̀ kò ní pé ó ti dé ọwọ́ mi àṣírí yín ló tú ọmọ yẹn olúwa tó sì lẹ́fẹ́ kí n tú àṣírí ẹ̀ síta tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ó máa ń wà lẹ́yìn olódodo ni ọlọ́run rí pé ìkà ni yín òun lẹ ṣe fúnra yín túra yín láṣìírí sí mi lọ́wọ́ olúwa tó sì òṣìbọ́dọ̀ ò ní pe ìyàwó ẹ̀ ìkà ni yín o kò ní pé ẹ send the voice note sí emotional blackmail ló fẹ́ parẹ́ ìjọba mọ̀ pé òun ló parẹ́ náà ṣọ́ máa sọ pé tó sì ló pa ni ìjọba máa mọ̀ pé òun ló ṣe rẹ̀ ẹ̀yin dẹ̀ ti gbọ́ sí as a nurse ẹ mọ right step to take ẹ mọ̀ pé in mental health téèyàn bá sọ pé èèyàn fẹ́ para òun feel like suicidal thought ni ẹ mọ̀ nǹkan tó yẹ kẹ́ ṣe so tó sì ò nídìí láti bá yín dá sí tó bá dá sí gan ó fẹ́ kó wàhálà sí rẹ̀ lọ́rùn torí tẹ́lí tí bá ṣe ó ṣeé ṣe kán involve ẹ̀ so ẹ má ní àsìkò yẹ fi tó sì lọ́rùn lẹ̀ ẹ filẹ̀ ní tẹ́ bá fẹ́ ṣe ẹ jẹ́ ká gbọ́ nǹkan tẹ́ fẹ́ ṣe àwa náà múra lẹ́dẹ̀ yín tó sì ò padà sínú bùkátà ayé mọ́ kó padà sínú kọ̀ǹga ayé mọ́ tó sì òṣìbọ́dù kó padà sínú kọ̀ǹga ayé yẹn mọ́ ṣe wá rí ẹ̀yin abiyamọ ìyẹn dúró bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ìyàwó tó sìn èmi ni mò ń bá yín sọ̀rọ̀ yìí èmi ẹkùn ọmọ àkókò rìgbòrìgbò ògbójúládùúrà sọmọ àjẹníkò èmi ni kò ní pé kò dẹ̀ ní gbé kọ̀ọ̀lẹ̀ àwa máa ń tú ẹbí ṣe ni bọ̀ kò ń ṣe ẹbí tó fẹ́ ba ìgbésí ayé èèyàn kan jẹ́ gbé ayé ẹ fẹ́ ba ìgbésí ayé ọkùnrin yẹn jẹ́ ẹ ti dé mọ́nú galo ẹ fẹ́ ba àtúbọ̀tán ẹ̀jẹ̀ ẹ fẹ́ kó ráyé ṣe ẹ jẹ́ kí àbúrò yín kó lọ wá man boy ní tó sìn
èèyàn játijàti jálajàla ni tó sí ẹ jẹ́ kó lọ wá èèyàn tó dáa ẹ jẹ́ kó lọ wá èèyàn dáadáa ẹ jẹ́ kó lọ wá boy ẹ kó lọ wá man real man boy ni tó sí ẹ fi boy ilẹ̀ ẹ fi boy ilẹ̀ kó gbé ayé boy kó ráyé ṣe kò ní pé kò ní gbé kọ̀lẹ̀ kẹ́ fò kẹ́ bà kẹ́ di ẹyẹ méje kò ní pé mo dẹ̀ fẹ́ fi dá yín lójú pé gbogbo voice note àbúrò yín ni mo ti send pé kó bá wa interpret èmi ni màá sanwó ẹ̀ torí pé anywhere tẹ́ bá fẹ́ lọ a máa present ẹ̀ bí pé ẹ̀ ń bully ẹ̀ ni so ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ọwọ́ ẹni tẹ́ kó sí èmi ò fẹ́ kíyà máa jẹ èèyàn torí pé bójóbìnrin náà ni bí mo ṣe máa dúró nìyẹn o Olódùmarè ń gbọ́ bójọ́kùnrin ni bó ẹ̀yin fẹ́ fi chance tí obìnrin ní nínú society ẹ fẹ́ lò fún tẹ́lẹ̀ lẹ ṣe send message ẹ kí n bá yín broadcast to the whole world because ẹ fi ipò máa ṣí mọ́ yín lórí ẹ mọ̀ pé ìbàjẹ́ lẹ ń ṣe ẹ mọ̀ pé ìwà ìkàlẹ̀ ń wù ẹ rò bóyá àwọn èèyàn máa bá yín pariwo létòsí lórí ẹni tó bá ti fẹ́ wá gbé ẹjọ́ wá sọ́dọ̀ mi equity ni mi o you must come in clean hands you must come with your clean hands ó bá fẹ́ gbé ẹjọ́ wá bá mi èmi ò ní fi gbàkànbọ̀ kan nínú mi ò ní ṣe àbòsí nítorí mo lè má sí ńbẹ̀ mọ́ lọ́la àwọn kan ló máa dúró fọ́mọ mi mo fẹ́ hùwà rẹ̀lẹ̀ kí ọmọ mi lè rí àánú gbà tí n bá lọ tán ìkà ni yín ẹ rí bí mo ṣe ṣẹnu ìkà ni yín ẹ̀ẹ́dùn bá rìn Ọlọ́run má jẹ́ kéèyàn kó family kóyàn kó rú yín torí ìkan ògbé kan lẹ́yìn àtàbúrò yín the same thing ni ẹ̀yin méjèèjì the same thing lẹ́yìn méjèèjì ìyẹn gbọ́ tìta ó jókòó ẹ̀yin abiyamọ àdúrà tèmi máa ń gbà ni o mi ò mọ̀ bóyá wọ́n fẹ́ gbà gẹ́gẹ́ bí abiyamọ ọmọ mi ọkùnrin gbogbo ẹ̀dákẹ́dá gbogbo ìyàwó tó bá máa turn ọmọ mi ọkùnrin against mi gbogbo ìyàwó tó bá máa turn ọmọ mi ọkùnrin against àbúrò ẹ̀ Ọlọ́run ò jẹ́ kí mọ́tò pa kó tó dọ́dọ̀ mi má jẹ́ orí ọmọ mi fẹ́ má jẹ́ orí ọmọ mi fẹ́ torí pé iṣẹ́ tí mo ṣe láyé tí Ọlọ́run tó bá yẹ pé ìyẹn nìkan lọ́lọ́run mú mi achieve láyé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kí má tiẹ̀ nìkan kó jẹ́ nǹkan ẹyọkan tí mo fẹ́ sọ ìtọ́lọ́run fún mi láti achieve mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òun náà ni ìfẹ́ àti ìrẹ́pọ̀ láàrin ọmọ mi ọkùnrin àti ọmọ mi obìnrin mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àgbà ìyàwó ló máa ń ba ìfẹ́ yẹn jẹ́ àbí ọkọ tí obìnrin bá fẹ́ tá bá wá rí ẹnikẹ́ni tá a bí nínú obìnrin tó fẹ́ wọnú ilé ayé ọmọ mi ọkùnrin tó fẹ́ dá wàhálà lẹ̀ láàrin ọmọ mi ọkùnrin àti ọmọ mi obìnrin tó fẹ́ ba ìfẹ́ tí Ọlọ́run ti fi mí ṣe láti sopọ̀ tọ́lọ́run ti rọ̀ mí lọ́wọ́ láti sopọ̀ ká àbí a bá rí ọkùnrin kankan tó fẹ́ wọnú ayé ọmọ mi obìnrin tó fẹ́ da ìfẹ́ tí Ọlọ́run ti fi mí sopọ̀ ká Ọlọ́run Olódùmarè o tó bá ku ènìkọ̀lá tó máa bá àwọn méjèèjì Olúwa jẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí kó má rí wọn mú kó má rí wọn dà láàmú kó má rí wọn wá sáàrin wọn èmi iṣẹ́ tó níyàn lára torí mi ní ìyá àlá ò ní mi lára ìyá mi ò dẹ̀ níyàn kankan lára tá bá wá rí ẹnikẹ́ni tàbí nínú obìnrin tó jẹ́ obìnrin tó fẹ́ fẹ́ ọmọ mi ọkùnrin tó ní tèmi ló máa mú gbọ́ ó máa wá tọ́nu ojú ọmọ mi ọkùnrin against mi against àbúrò against bàbá ẹ̀ Ọlọ́run Olódùmarè ọlọ́jọ́ èní o kó fi ẹ̀jẹ̀ ṣe ètùtù fún ilẹ̀ ẹ̀yin abiyamọ ẹ lọ máa gbarú àdúrà yẹn àdúrà tó ṣe pàtàkì ni o mo fẹ́ mú case kan wálé ni èmi ò tiẹ̀ fẹ́ rojọ́ mo máa pe bọ̀bọ́ yẹn wọlé fúnra rẹ̀ kẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ mi ì fẹ́ ro anything but there is no point ẹ lọ máa gba àdúrà yẹn o àdúrà tó ṣe pàtàkì ni o àwọn obìnrin tó wà níta tí wọ́n ń fẹ́ àwọn ọmọ wa ọkùnrin àgbàrá òjò wọn ò lóhùn ò wọlé o onílé yín ni ò gbúdọ̀ gbà fún o ẹ gbúdọ̀ gbà fún tẹ́ bá fẹ́ kí wàhálà yín kó já sásán lórí ọmọ yín ọkùnrin o ẹ dẹ̀ gbúdọ̀ gbà fún wọn tẹ́ bá fẹ́ jẹ́ kí wàhálà yín kó já sásán lórí ọmọ yín obìnrin ìgbà tí mo ṣe show tí mo ṣe lánàá tán woman kan pè mí a jọ sọ̀rọ̀ gan ó lóun àtàwọn ọmọ ìyá òun táwọn tó wà ń bí ó láwọn ò kì í sọ̀rọ̀ ó ní kò sífẹ̀ẹ́ láàrin wọn mo ló máa ń wáyé bẹ́ẹ̀ mo ní ọwọ́ ìyá nìyẹn ti wá gbogbo ẹ̀yin ìyá ẹ tètè mọ̀ bẹ́ ṣe máa build ìfẹ́ láàrin àwọn ọmọ yín kẹ́ẹ̀dẹ̀ máa fi àdúrà ti pé ẹnikẹ́ni tó bá máa ba ìfẹ́ tẹ́ ti build yìí jẹ́ o kí Ọlọ́run ọlọ́jọ́ èní kó rán wọn níṣẹ́ àrèmábọ̀ kó bá yín wáṣẹ́ fún wọn o àìjẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ò ní jẹ́ kí wàhálà yín já sásán o ń bọ̀.
line one busy. Wà lórí call láti ṣe sọ̀rọ̀ tó ń sùn ni o. Àmì ìbáyín mú kékeré o. Ẹ̀gbọ́n ìyàwó tó sí Òṣìmọ́dù àti ìyàwó ẹ̀mí ìbáyín mú kékeré rárá. Ìkànnì a gbọ́ story tiyín náà. Lẹ́yìn ò kàn mí, kò sí tó kàn mí pẹ̀lú story tiyín. Ẹ̀yin ẹ̀gbọ́n a gbọ́ story yín gbọ́ kó kàn mí. Ètò kàn mí ni mo gbájúmọ̀ yẹn. Kò kàn mí. Kí ló dé tẹ̀yin èèyàn ṣe máa ń ṣe báyìí? Mo sọ fún yín pé mo máa pè yín. Kí ló dé tẹ keep line busy? Kí ló dé tẹ máa ń ṣe báyìí ẹ̀yin èèyàn? Ẹ má bínú. Mo máa lọ pè yín lórí WhatsApp. Mo ṣe rí, mo fẹ́ pè. Mo máa pè yín lórí WhatsApp. Ìbá yín mú kékeré o. Ìyàwó tó sìn, ìbá ẹ mú kékeré rárá. Ojú ló máa fi rí máa yẹn báyìí. Etí ẹ ò kàn mọ́. Boy yẹn o máa lọ wá man tó máa fẹ́. Hello. Ẹ káalẹ́ mà, ẹ kúrò lẹ́ mà. Ẹ gbóhùn sókè, mi ò play voice note yín o. Mi ti ẹ mọ̀ bí tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ voice note yẹn. So since tẹ́ ti wà bí ẹ ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ kẹ́ jẹ́ káyé gbọ́ kó fi ọ̀rọ̀ yín gbọ́. Ẹ ṣeun. Ọ̀rọ̀ lọ́rọ̀ nìkan lọ́n jẹ́ ká fi máa ṣe àríkọ́gbọ́n ọ̀rọ̀ tara mi lélẹ́yìn. Ǹbá má ti wá sọ ọ̀rọ̀ yìí gan ṣẹ́ mọ̀, mo ti máa ń wo so many things nípa ọmọ tó ṣẹ̀ṣẹ̀ kú tẹ́ everybody ń pariwo ẹ̀. Bọ̀ mo kàn jókòó mo wò fún ara mi, mo rí pé ìsì ọmọ yẹn pẹ̀lú tọmọ tèmi kò yàtọ̀ rárá. Kò sí yàtọ̀ ńbẹ̀. Náà ó ṣẹlẹ̀ pé ọmọ yìí ọmọ oṣù méje níyá ẹ̀ ti lọ. So mọ́mì mi gbọ́dọ̀ ló rèsì ọmọ yẹn. Ìyá tó bí mi ló rèsì ọmọ yẹn. Náà ìyá ti kú láti 2012. Ọmọ tá à ń sọ yìí October this year lọ́mọ yẹn wọ 29 years of age. Now to cut the story short, ọ̀dọ̀ àbúrò mi ló wá ń gbé because wọ́n jọjọ wà pẹ̀lú mọ́ èmi kó tó di pé mọ́ èmi kú. After tó ti parí secondary school láti proceed more, ibẹ̀ yẹn ló wà. Ìgbà tó wá dá pé òun àtàbúrò mi ní issue, èmi ti fọgbọ́n mu wá sí bíbá ìkó wa máa gbé lọ́dọ̀ mi bíbá ìgbà tí mo dẹ̀ rí kódà pé lẹ́yìn ẹ̀ ń hit fún ó lọ mi ò ágí pẹ̀lú ẹ̀mọ́ tó ń pé òkè gbogbo program school tó wà ńlẹ̀ let's proceed further kó continue kó bẹ̀rẹ̀ school bó ṣe wọ́n ṣe dá pé òun àtàbúrò mi ṣáà ní issue kò fẹ́ padà sọ́dọ̀ mi kò fẹ́ padà sọ́dọ̀ yẹn kò sí lóhùn dágbé mo ní òtí tó dágbé aṣá fàyẹn tí mo níwẹ̀ in everything tí mo mọ̀ tó yẹ kó ṣe tèmi dẹ̀ fẹ́ kó ṣe ni pé plan in school padà sí school kò sí nǹkan tó lè ṣe fún mi láyé ju pé kó lọ sí school pé education mo fẹ́ kó mú ó dẹ̀ ní no problem ó pé stage kan àwárí àpé àrí nínú àdúrà pé kí n rí iná àbí kí n lálàá kí n rí ọjọ́ kan mo ṣàlálà yẹn kò wá òkè bójú ṣe máa mọ̀ òun ló pè mí bẹ́ẹ̀ nǹkan báyìí ni mo rí sí ẹgbà kan àwo kankan bí mo ṣe àtìgbà yẹn mo ti kò sí ńbo ló wà bó mo ṣe máa rí ẹ títí bá tó wá di last year yẹn mo fẹ́ ṣe nǹkan kan lákùrẹ́ mo ṣe lọ sákùrẹ́ nìyẹn mo wà pẹ̀lú àbúrò mo wá pè mo ní ọ̀gá mo wà lákùrẹ́ báwo ni àwọn onímọ̀ wà lákùrẹ́ olóòna wà lákùrẹ́ bó ṣe wá bá mi nìyẹn dáadé ó ṣàbá mi yọ̀ ó ní kí n jẹ́ kó lọ fún mi ní nǹkan mo ní má fún mi ní nǹkan kan kò sí mi ò bá tiẹ̀ wá tí mo bá wà ní pé bó lọ̀rọ̀ láìpẹ́ ńbo ló bá dé
wọ́n wá rí mi kò ní ìdìbò wọ́n wá rí mi wá bá mi nìbàdàn ó ló máa wá bá mi ọmọ yóò wá o mo ní tí obìnrin wà pẹ̀lú ẹ̀mí ó ní kò sóbìnrin pẹ̀lú òun mo ní okay no problem àṣà kò má dúrà yẹn nígbà tó máa da ọ̀sẹ̀ kejì tí mo padà dé Ìbàdàn bó ṣe pè mí nìyẹn ó ní mo fẹ́ kẹ́ wá bá mi bóun wà ní Àkúrẹ́ pé òun wà ní sùn obìnrin wà pẹ̀lú òun mo ní obìnrin wà pẹ̀lú òde ń fi pamọ́ fún mi mo ní okay mo adájọ́ mo fún lọ́sẹ̀ kan pàtọ́sẹ̀ kan yẹn máa pé mo ṣáà drive down Àkúrẹ́ adélé kiri àṣẹ gbogbo ẹ̀ lóríṣiríṣi ẹ pẹ̀lẹ́ madam báwo ni láì báwo lẹ everything okay o ẹ kú gbogbo ẹ̀ everything ni ìpinnu ní gbogbo ẹ̀ ẹ bá ti nífẹ̀ẹ́ ara yín but bóò ni ń bolẹ̀ bá dé wọ́n ní òun ti fẹ́ ra kù mọ́ ní olúwa ṣe láti gbà wo lẹ ti jọ ń gbé ló ti ń lọ sí bí oṣù méje mẹ́jọ ó dà pé ibi tẹ́ wà yẹn wọ́n ṣe ẹni sùúrù ibi tẹ́ wà yẹn wọ́n ṣe church ń bẹ̀ ẹni sùúrù ọ̀nkú ibi tẹ́ wà yẹn ẹni sùúrù ibi tẹ́ wà yẹn wọ́n ṣe church ń bẹ̀ ẹ kúrò níbẹ̀ ariwo yẹn ó ń ṣe pé kínní ẹ kúrò ń bẹ̀. ok so ó ní ó ti ń lọ sí oṣù. ẹ jọ ẹ kúrò yín. ọlọ́rọ̀ wọn ti ń lọ sóṣù mẹ́jọ táwọn ti jọjọ wà mo ní okay no problem oyún kù ẹ báwo ló ti lọ sí 7 months mo ní ṣé ìyá ẹ dẹ́ mọ̀ ó ní ìyá òun mọ̀ mo ní ṣé ìyá ẹ ń wá bíbá ẹ ó ní ìyá òun wá bíbá ìyẹn ìyá àyàwó ṣé ìyẹn ìyá àyàwó mo ní ẹ̀ẹ́dẹ̀ béèrè ìyá àyàwó mo ní ṣé ìyá ẹ ń wá ó ní ìyá òun wá mo ní ìyá ẹ ò dẹ̀ béèrè pé ṣé fámílì ẹni tó tẹ́ ẹ jọjọ ń gbé ṣé kò ní fámílì ni ó náà béèrè mo ní mi ò rò pọ́n béèrè mo ní bíkọ́ tó máa béèrè wà á ti mọ bí mo ṣe jẹ́ mo ní pẹ̀ ìyẹn ò tí ẹ̀ ń ṣe big deal àsọkalẹ̀ àǹfààní mo ní màá dúró sí nígbà tó máa dọjọ́ kejì aago 6 lọ́mọ mi wá bá mi pé kí wọ́n máa lọ òun ti ń travel mo ní no problem mo pè wọ́n papọ̀ mo gbàdúrà fún wọn mo fún wọn ní nǹkan mo bọ́ sínú mọ́tò mo padà sí Ìbàdàn bọ̀ kí n tó kú òun bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn mo béèrè lọ́wọ́ ẹ̀ mo ní ó gbọ́dọ̀ léèyàn kan tó máa ṣe àtọ̀nà fún ẹ o ò lè dá máa rìn bí eléyìí ó lòun léèyàn kan mo ní òkè pé ẹni yẹn kó wá bá mi kò rẹ́ni yẹn pé bó ṣe jáde ó ní ẹni yẹn ló ń bọ̀ wá tó bá dìrọ̀lẹ́ tó bá ṣe gbá kan àwòkan area brother òun ni nígbà tó ń ti ń gbé pẹ̀lú àbúrò mi ó ní no problem ọlọ́run àtúntìlé àti ọ̀nà tiẹ̀ náà ṣe jáàjẹ́ kí n mọ̀ àríra lọ́jọ́ yẹn but fortunately ó send the number sí mi nígbà tí mo kúrò lọ́dọ̀ ẹ̀ tí mo ti wà lọ́nà now mo wà ń gbòòrò Àkúrẹ́ mo lọ ṣe àwọn kankan nígbà tó máa dá pé mo máa padà wọ Ìbàdàn ní after 11 lálẹ́ lọ́jọ́ yẹn ni mo tó wọ Ìbàdàn nígbà tí mo wá wọ Ìbàdàn mo pé kò píkì call ọjọ́ kejì ọjọ́ kẹta kò píkì call ìyàwó náà ò pè mí wọ́n á ní okay no problem mo wá rántí pé ó fún mi nọ́mbà ẹni tó ń ṣe àtọ̀nà yẹn mo wá pè ẹni yẹn ó ní ọ̀gá ẹ̀rá sa o ẹ̀mẹ́ni tó ń sọ̀rọ̀ ó lóun mẹ́ni tó ń sọ̀rọ̀ yẹn ṣe ẹ̀kú tọ́jú wa ilé àtọ̀nà yín náà ò ní bàjẹ́ àwa náà ọmọ ọlọ́mọ náà sásábẹ́ ti wá ọlọ́run sì ń tọ́ wọn sọ́nà ẹ jọ̀ọ́ ọmọ yín ò pè mí látijọ́ kẹta mo dẹ̀ ti pé kò píkì kọ́ kò pè mí ìyá ò pé àwọn ní àpè yẹ kó rí bẹ́ẹ̀ under 5 minutes bọ́mọ mi ṣe bẹ̀rẹ̀ sí pè mí nìyẹn ó pè mí tán ìyàwó náà pè mí wọ́n ní fóònù òun ni ò dáhùn no problem it is well ọlọ́run ló fún yín láyọ̀ yọ̀ yẹn ò tiẹ̀ nítumọ̀ àsọkalẹ̀ àǹfààní láti kí n má fa ọ̀rọ̀ yẹn gùn nǹkan tí mo ṣàwà padà wá rí ni pé lọ́jọ́ yẹn àti òun àti ìyàwó wọn ò fi comfortable pé mo wá sínú ilé yẹn ìyẹn ò ṣe problem tèmi èmi ò ṣe obìnrin mi ò ní bá yín gbé náà wọ́n wá yọ̀ sí yín lọ́rùn mo dẹ̀ kú òun bẹ́ẹ̀ ó wá dá pé mo béèrè lọ́wọ́ ẹ̀ mo ní kí ni nǹkan tó rọ́jọ́ tó kọ́kọ́ wá bá mi tí mo wá sàkúrẹ́ tó wá rí mi yẹn mo ní kí ni nǹkan tó ń ṣe kí ló bá dé ó lóun láwọn nǹkan kan tó ń ṣe síbì kan bákan mo ní okay no problem wọ́n á ní ó lóun fẹ́ kí n bọ́n gbàdúrà sí mo ní kó má wọrí màá bá gbàdúrà sí ṣùgbọ́n kó sì kọ́kọ́ máa bọ̀ nígbà tó ọmọ máa padà dé pé kò ráyè píkì kọ́ọ̀lù mọ́ kò ráyè ṣe gbogbo ẹ̀ but kò lè áìdí ẹ̀ mọ́ nígbà tó ọmọ yẹn bímọ torí pé mo ti mọ̀ wọ́n pè mí kọ́mọ bímọ mo dẹ̀ lọ àṣekómọ yẹn ní early January ayé parí ìkómọ yẹn padà sí Ìbàdàn àbúrò mi tó jẹ́ pé òun ló dúró gẹ́gẹ́ bí ìyá fún tó jẹ́ pé àwọn náà tọ́jú ẹ̀ dàgbà obìnrin ìyẹn wá láti ilé ọkọ ẹ̀ nígbà tó dọjọ́ kejì ìyẹn ní sísà mi ní kí ìyẹn dúró síbẹ̀ kó help wọn at least for 1 or 2 weeks nígbà tó máa di ọ̀sẹ̀ yẹn délẹ̀ ọmọ mi yọ igi sí sísà ẹ̀ tó nà bí mo ṣe tún padà láti bíbá ẹ lọ bá nìyẹn ṣe pé nǹkan ń ṣe ẹ́ wọ́n á ní mo ní ó dà kó mú nǹkan gbogbo bó ṣe ń ṣe ìrìn àjò ẹ̀ yìí kò ń ṣe nǹkan tó bójú mu bẹ́ẹ̀ pé
ìyá ìyàwó wà ń bẹ̀ nígbà tí mo débẹ̀ mo ní màmá sẹ́yìn náà rí pé ọmọ yìí ò rìn ìgbé ayé yìí ò dáa kò bójú mu bọ́mọ ṣe ń bá lọ yìí kò ń ṣe bọ́n ṣe réèsì ẹ̀ lélẹ̀ yìí tó bá tiẹ̀ darapọ̀ máwọn kan tó ń rin irú ìrìn yẹn tí fámílì ò bá súnmọ́ láti mọ̀ ìyàwó tó súnmọ́ náà ṣé òun náà ò rí náà àbí bákan làwọn méjèèjì náà ṣe jẹ́ bá a ṣe sọ̀rọ̀ sí nìyẹn o wọ́n á ní pẹ̀lú eléyìí tó ṣe yìí ó máa tẹ̀lé mi because wọ́n ti ní kó relocate kó ní gbogbo territory àti Ondo state o àti Ekiti state o wọ́n ní kó kó rìn jìnnà kó kó láàrin àwọn tó wà kó dẹ̀ fẹ́ kú òun ní àti ẹ̀ máa kọ́kọ́ lọ láàrin àwọn ẹbí ìyàwó ẹ̀ ní ìyàwó ní ẹjọ́ ẹ máa bá ń gbé ọmọ yìí lọ ẹ lọ bá ń tọ́jú ẹ̀fọ́ ẹ̀ wá ẹ tilẹ̀kùn nú lé wọ́n ṣáà lọ lọ́jọ́ yẹn ó ṣáà ta mọ́tò fún wọn wọ́n fi gbé wọn lọ sílé wọn mo ṣe padà sí Ìbàdàn nìyẹn mo gbé wá sí Ìbàdàn ọjọ́ kejì tó dé Ìbàdàn níyàwó pé yàrá ọmọ ń gbóná mo ní kó gbé fóònù fún ìyá ẹ̀ kó sọ fún mọ́mì pé jíde mo ní kán lọ bá mi tọ́jú ọmọ yẹn ẹgbọ́n ọmọ yẹn lọ sí hospital ọmọ kékeré ó normal ó lè ní temperature kò ń ṣe pé báyà ìyá jẹ ọmọ yẹn àgbé báyà ìgbésí lọ sí hospital tó wà òkè ó ní mọ́mì ń sọ pé kó ń pe bàbá ọmọ pé ṣé òun ló máa da ọmọ tọ́ ni mo ní lọ́jọ́ ò sọ́jọ́ ò ọjọ́ ò sọ́jọ́ ò ṣé mi ò pín yín yà náà n tó ṣẹlẹ̀ ní mi ò àárín yíyan ò kàn mí n tí mo mọ̀ ní pé kí bí ìyá ẹ̀ ṣe ń dù ẹ̀ èmi ń dù ẹ̀ mo dẹ̀ ń dù ẹnì kejì ẹni tẹ́ẹ̀lì à ń dù tẹ́ẹ̀lì bójútó ẹ ṣe wá jẹ́ ká bójútó bọ́mọ mi ṣe gbé báàgì nìyẹn kó ń lọ mo ṣagídí mo mọ́lẹ̀ lọ́jọ́ yẹn ọjọ́ kejì ló lọ mo ní kó padà wá lọ́sẹ̀ kejì ó padà wá lọ́sẹ̀ kẹta àríra gbogbo nǹkan tó yẹ kó ṣe sọ bákan òkú ńgbà tó ṣáà máa padà lọ àmọ́ ní nǹkan tí mo rí pẹ̀lú tí mo mú ẹ lọ́rùn tí lọ gbàdúrà mo rí pé o ò ní fẹ́ padà wá mọ́ pé ó dà nǹkan da black oil sínú ilé ibi tó ń lọ òun kan máa yí bẹ̀ ní àtijáde bẹ̀ máa difficult ò ní rárá mo gbé dọ́nà mo ti gbé báàgì mi sẹ́yìn mọ́tò pé mo tún wà lọ wíárà tó ti relocate kúrò ní Àkúrẹ́ padà sádó wọn lọ rẹ́ǹtì lé sádó torí pé wọ́n wò pé torí pé mo ti mọ lé wọn kan tún sá again wọ́n á ní no problem mo ní mo mọ̀ pé ó ti relocate ó lóun ò relocate mo ní no problem mo á ní kó máa lọ láti jọ yẹn lélẹ̀ láti February gbàtọ́ wá rí kó dà pé mo ń disturb ó kàn ṣe gbé topic jáde nìyẹn fún fẹ́ rí ìyá mo ní ìyá òun ṣe big deal ìyá ẹni family wọn lágbóolé màá mú ẹ débẹ̀ màá tiẹ̀ wá ìyá ẹ̀ wá rí wọ́n náà wọn ṣùgbọ́n kò ń ṣorí fóònù ló ti máa bá mi sọ máa bọ̀ ó ní kí n lọ gba fóònù nọ́mbà ìyá òun wá ìyá òun lòún fẹ́ rí òun ò fẹ́ rí anybody òun fẹ́ mọ family mọ́ wọ́n dẹ̀ ti ń fi nǹkan ṣe ọmọ yìí tí nǹkan ti ń ṣe ọmọ yìí láti ọwọ́ wọn kí ló dé tí ìyá ẹ̀ fi gbélẹ̀ kí ló dé tí ìyá ẹ̀ fi gbélẹ̀ ní 7 months. ọ̀rọ̀ ti bẹ̀ yẹn nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn ni pé àwọn òbí the other side yẹn ẹlẹ́sìn kejì ni wọn dẹ̀ fẹ́ kọ́rọ̀ yẹn rí bó ṣe rí nǹkan tó fa wàhálà nìyẹn kò ń ṣe pé ìyá ẹ̀ jẹ́ èèyàn burúkú àìbáyá oníwà burúkú náà ọ̀rọ̀ wa wọ̀ dáadáa so ìgbà tó dẹ̀ gbé lọ padà wá after 2 years ó wá wò then ó tún padà wá after 4 years that is 2 times tó padà wá wo ọmọ yẹn lẹ́yìn yẹn kò padà wá mọ́ so ọjọ́ tí mo wá rí ní 2012 that same year tí ìyá tó tọ́jú ọmọ yẹn kú wọ́n á ní ìyá mi ti kú o everything ó yẹ kó mọ ibi tọ́mọ ẹ̀ wà mo ní ṣe bó ti lọ́kọ́ ó lóun sọ fún òun òkú bí kóun ti bímọ because kò séèyàn tó lè trace his body mo ní sọ òun ti gbàgbé ẹ̀ ó lóun ti gbàgbé ọmọ yẹn ọ̀rọ̀ ẹnu ló sọ yẹn ṣé wọn pọ̀ ọ̀rọ̀ ẹnu ni anything lèyàn lè sọ lẹ́nu wọ́n á ní no problem pé tó bá tó time ọmọ àmọ́ ìyá ẹ̀ kò sí bó ṣe lè wò ó ọlọ́run ṣì lẹ́mìí títí májú wà lórí èké pẹ̀ kò sígbà tí mi ò ní kọ́nẹ́ǹtì ẹ̀ mọ́ ìyá ẹ̀ àbí. kí lẹ wá sọ pé ọmọ yín ẹni gbogbo nǹkan tọmọ yín ní láyé ẹni ó forúkọ àbí báwo lẹ ṣe sọ fún mi náà gbogbo nǹkan tọmọ yín àkwáyà láyé. So ní wọ̀nba ọjọ́ tí àbúrò mi fi gbé bẹ̀ yẹn tá a fi máa padà wá even from the territory gbogbo àyàn tó wà ń bẹ̀ àwọn tó yé wọn ti lè bá sọ̀rọ̀ sẹ́mọ̀ pé obìnrin mọ́ wọ́n ṣe máa fi múnú sílẹ̀ láàrin ara wọn mo ṣáà rí pé gbogbo nǹkan tó gbogbo bó ṣe wà ń bí ọ̀rọ̀ ìyàwó ló ṣáà ń pariwo ó ní ẹni tó ń bá tiẹ̀ máa relocate business ìyàwó òun mo ní kò sí nǹkan tó máa ṣe business ìyàwó ẹ̀ tẹ́ bá kóńbi tẹ́ bá lọ Canada ṣáyé yín ò ní dáṣẹ́ ìyàwó ẹ̀ ò ní ṣe business wo ló ní bí tó yìí nítumọ̀ ẹ lè kóńbi kẹ́ lọ Abuja ẹ lè kóńbi kẹ́ lọ London kò síbi tẹ́ lè lọ má gbàgbé nípa business ẹ̀mí ẹ̀ lójú ọ̀rọ̀ ìyàwó yìí ló ṣáà ń pariwo àtọmọ wọn á ní ọ̀rọ̀ yóò dà pé nǹkan míì ti wà ń bẹ then gbogbo nǹkan tọmọ yẹn ní pátápátá ó sọ fún mi nǹkan tó sọ fún mi pé òun nígbà yẹn pé òun ṣe ìníṣóní mo wá béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ máa send the voice note yẹn sí mo wá ń bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀ mo ní ọkọ ẹ̀ sọ pé òun ní nǹkan báyìí òun ní nǹkan báyìí òun ṣe nǹkan báyìí òun ṣe nǹkan báyìí ó ní kò ní nǹkan tó jọ bẹ́ẹ̀ o ó lóun lòún ní mi ò yá sọ̀rọ̀ lọ́bẹ̀
mo wá wo story yẹn pẹ̀lú ìgbà tí bàbá Mohbad sọ wípé òun béèrè lọ́wọ́ ọmọ sọ pé òun ní dọ́kúmẹ́ǹtì kan tó wà lọ́wọ́ ìyá ìyàwó òun tí bàbá débẹ̀ tọmọ yí padà lójú ẹ̀ ńgbà tọmọ mi dẹ̀ déwájú ìyàwó náà tó yí padà tí ìyàwó dẹ̀ sọ pé òun lòún níṣẹ́ mọ̀ pé tí n bá tún tẹ́wọ́ mọ́ jù á dàbí pé mo fẹ́ claim property èmi gan bá tara mi fà á kó sí tó kàn mí pẹ̀lú tiẹ̀ káyé tiẹ̀ dúró ní bọ́ọ̀sì mo wá rí i pé báwọn eléyìí ṣe ń du ọ̀rọ̀ ara wọn yìí ó pọ̀ jù ọmọ yóò rí èèyàn dù ìyá ìyàwó dẹ̀ ń wà ń bẹ̀ ara wọn ló ń dù kọ́rọ̀ tèmi má lọ rí bí ìtọ́mọ yẹn ó mo ṣe ní kí n pariwo sí gbogbo ayé mo ṣe pè yín kí gbogbo ayé gbà mí gbogbo ayé gbà mí o because ọ̀rọ̀ yẹn ti sùn ó tó time kan mo ń lo oògùn ni mo láti lọ mo lọ bá doctor even consultant mo lọ bá tó fún mi láwọn oògùn tí mo ń lò kí n tó lè sùn torí ọ̀rọ̀ ọmọ ẹ̀kọ́ mo yá ó wà too early then lẹ́yìn ọmọ yìí tí mò ń sọ yìí ọmọ tí mo ṣẹ̀ṣẹ̀ bí lé going to 9 years ó ṣe máa pé 9 years next year àbí ọmọ wo mo fẹ́ bí tó fẹ́ dàbí yẹn olóbí ò ní gbà kọ́ ẹgbà mi gbogbo ọmọ Nàìjíríà Èkìtì mo wá sọ fún yá ẹ mo ní Èkìtì níyìn náà àbí wọ́n ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ́ Èkìtì ní Èkìtì ní mi kò ń ṣègùn láfẹ́ Èkìtì lájọjọ péra wa ọwọ́ tẹ̀ ń lò yìí ọwọ́ ìtì le jù kíní ti lágbára jù ẹ má jẹ́ kí kíní ìbẹ́yìn yọ ẹ jẹ́ kí n tọ́jú ọmọ ẹ bó ṣe yẹ kí n tọ́jú ẹ̀ wọ́n máa rẹ́rìn náà ni ọjọ́ tá wá ń ọjọ́ tá ṣèkómọ ni mo rí ìyá ìyàwó for the first time ní ṣọ́ọ̀ṣì after àṣìkò mo máa ní ẹnì ṣó ń lé àwa sọ̀rọ̀ mo ní màmá. so kí ni nǹkan tó ṣe ọmọ yín tẹ́ fi fẹ́ tọ́jú ẹ̀. sá. kí ni nǹkan tó ṣe fi pé wọ́n ti lo nǹkan fún nǹkan àbí kí ló ṣe. Yorùbá jọ ni wá mo Yorùbá jọ ni wá ọ̀rọ̀ tí mò ń sọ yẹn ti yé yín ó lè má yá wọn tó ń gbọ́. ọmọ tí ò lè wojú mi sókè tó ti ń dúró ń gbé náà ń wojú mi àbúrò mi tí mo sọ pé wọ́n tọ́ dàgbà yìí wọ́n jọjọ grow papọ̀ ni yàtọ̀ mi sìn ọmọ 1979 tó ti wà nílé ọkọ tó ti bí gbogbo ọmọ inú ẹ̀ tán tó jẹ́ pé àwọn náà tọ́ tán rèésì ẹ̀ dàgbà tán gbélé lọ́wọ́ tán pọ́n dàgbà tó lọ bá wo ọmọ ó yọ gidi. ó dẹ̀ aláwọ̀ ìyá ìyàwó ẹ̀ kó dúró síbẹ̀. Sá? Ó aláwọ̀ ìyá ìyàwó kó dúró síbẹ̀. Ìyá ìyàwó lè dúró kò ń ṣe ìyá ìyàwó nìkan àbúrò ìyàwó gan wà ńbẹ̀ ṣe mọ̀ pé àwọn obìnrin lórí gbogbo ìgbó wọn yẹn ò tiẹ̀ nítumọ̀ sí mi but mo wá wò pé kò yẹ kó lè ní àyà láti ṣí ọwọ́ lu ẹni yẹn sísítà mi ló dẹ̀ dìtẹ́ẹ̀tì kìíní yẹn pé wọ́n sọmọ yẹn ti sọ pé wọ́n ti di ẹrù fóun pé kó máa lọ láàrin ọjọ́ kejì sísítà mi ní ọmọ yẹn gbọ́dọ̀ kó mẹ́yẹn pé tí mọ̀ọ́má tó tọ́ ọmọ ìdàgbà bá wà bí ṣé òun ṣòun ló máa dúró síbẹ̀ yẹn ni ibẹ̀ yẹn ṣe máa gbà yá ìyàwó tó máa gbà búrò ìyàwó tí ò ní lè gbà yá ọkọ ìkan tẹ́mi wá sọ fún lórí fóònù àgbà mi sọ̀rọ̀ mo ní ìwọ náà ti dọkùnrin fi ọpọlọ ẹ̀ kọ̀ǹtrólù wọn kí n rí ẹ ìwọ náà ti di baálé ilé ó yẹ kó lè kọ̀ǹtrólù wọn ó ní kí n dá sí mo ní mi ò ní dá sí mo lémi kọ́ ló máa sọ pé kẹ́ni yẹn máa lọ mo ní because ẹjọ́jọ́ dàgbà ni àwọn ló tọ́ ẹ dàgbà mo ní ìwọ náà fọpọlọ ẹ fúnra rẹ̀ ṣe mo rí pé ọpọlọ ẹ gbé nǹkan tó bá ti ní kó ṣe ló máa ṣe gbogbo kọ́ọ̀lù mi tí ò gbé yìí sí báyìí ọwọ́ wọn náà ni so lé ní mo wá rán after tí mo ti bá yín sọ̀rọ̀ yẹn mo wá rán àbúrò ọmọ mo wá rán ọmọ sísà mi ṣé ń gbọ́rọ̀ mi mo rán ọmọ sísà mi sí ọ̀dọ̀ wọn sí ọ̀dọ̀ pásítọ̀ torí ńgbà tá a wà nù pálọ̀ yẹn tá à ń sọ̀rọ̀ ní pálọ̀ ẹ̀ lọ́jọ́ yẹn pé màmá afẹ́ mọ fámìlì yẹn afẹ́ mọ̀ yín ìgbà tí àyẹn introduce ara ẹ̀ àwa ní àmọ́ ọkùnrin kankan ṣé fámìlì yìí ò lọ́kùnrin ni at least ọmọ yẹn ní bàbá náà ó lára lé bàbá ókè a lè gbà pé nǹkan kan ń ṣẹlẹ̀ tẹ́ẹ̀fẹ́ kan mọ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ rí èèyàn kankan mọ̀ yẹn nìkan lè dá máa rìn wá bí ṣó lóra wa náà ní fámìlì ìyànà sáà mi ń sìn pé ọlọ́màjà arọ́rùn ọlọ́màjà rí nǹkan mi ẹ ṣe máa dídí sọ pé ẹ fà wọ́n léra wọn lọ́wọ́ ẹ̀yin nìkan lè ṣe agbátẹrù kò sí èèyàn kan tó ń dá sọ̀rọ̀ yín ọmọ rẹ̀ sì apá ọ̀ka mọ́ ó wá dárúkọ pásítọ̀ kan ní Adó tí pásítọ̀ Olú ló pè wọ́n ló ń gbé ní ṣé Ọlọ́run ṣògo zone 2 ládó ń bẹ̀ wọ́n ní oníṣọ́ọ̀ṣì ń bẹ̀ ó ní ẹ̀hún ni àwọn ọmọ ọ̀hún lè mú wá gẹ́gẹ́ bí bàbá bíi fámìlì wọn ìgbà kan àkọ́kọ́ ló ṣe jẹ́ olódà ń kó ṣiṣẹ́ lábẹ́ ìránṣẹ́ ọkọ mo ní ọkọ yín ọlọ́kọ wọn ti kú pásítọ̀ làwọn náà lára mọ́ ọkọ èmi látijọ́ yẹn mo ti pe pásítọ̀ yẹn more than 4 times pé bàbá mo fẹ́ ká ríra nǹkan báyìí ẹ máa dárúkọ wọn ẹni kọ́ fọmọ yín lọ́rùn lẹ̀ ẹ máa dárúkọ gbogbo wọn pé kọ́ fọmọ yín lọ́rùn lẹ̀ wọ́n máa rí ṣó yìí ó máa rìn débẹ̀ ẹni kọ́ fún wọ́n ní gbogbo ọ̀rọ̀ tí mò ń bá yín sọ mo ní gbogbo ẹ̀ mò ń kọ sílẹ̀ ló ń déwájú dẹjọ́ ń dẹ́yìn dasọ̀ wọ́n á sọ pé èèyàn dákẹ́ èèyàn ò sọ̀rọ̀ pé ọkùnrin ò lè máa tara bíi tobìnrin èmi ń tara o mo sì ń bá yín.
kó lọ òun á pè mí padà kò ní pè mí ṣùgbọ́n lé ní ìsìn mo ti wá rán ọmọ pé kó lọ bá pásítọ̀ yẹn mo ṣe lọ bá pásítọ̀ yẹn lé ní èyí wọn wá bá wọn náà bá ń lé mo wá gbé nǹkan gbé fóònù fún mo wá ń bá sọ̀rọ̀ mo ní bàbá ẹlẹ́yìn ṣe fámìlì wọn ti hàn bí pé ẹ̀kan gba bẹ́ẹ̀ ṣe ránṣẹ́ bàbá ìkọjá ni mo ní ẹ dárúkọ ṣọ́ọ̀ṣì wọn ó ní ṣe ṣọ́ọ̀ṣì ọ̀fẹ́ mo kọ́ sílẹ̀ kan bó ṣe ń kọ́ fún mi ní ṣọ́ọ̀ṣì aramọ̀kọ ló ṣàlò wà yà ó ní church Hope of Christian Church láramọ̀kọ. Hope of Christian Church láramọ̀kọ. Hope of Christian Church ní aramọ̀kọ mo ní kí lórúkọ bàbá tó bí ọmọ yẹn ó ní mo ní kí lórúkọ family ni wọ́n ní Akínjọbí family. ṣé ẹni tí ẹni sùúrù o Akínjọbí family. ẹni sùúrù sà ẹni tí ọmọ yín fẹ́ lẹ́sẹ̀ lọ ń wádìí orúkọ family ẹ̀. láìṣẹ̀ lọ ń wádìí orúkọ family ẹ̀ mo ní èyí mo ṣẹ̀yìn sọ yẹn mo ń rìkọ́dù ẹ̀ mo ní kí lórúkọ ó ní Akínjọbí family lórúkọ family wọn kì í mo orúkọ ìyàwó sí Yẹmí orúkọ ìyá ìyàwó gan mi ò mọ̀. orúkọ ìyàwó ọmọ yín Yẹmí orúkọ ìyá ìyàwó mi ò mọ̀. meet anybody nínú family yẹn ni. for the first time. meet anybody nínú family yẹn. Sá. meet anybody nínú family yẹn. àlọ́jọ́ kó mọ ni mo rí ìyá ìyàwó mi ò mọ anybody lẹ́yìn ìyá ìyàwó àti ìyá ìyàwó. wọn ò dẹ̀ jẹ́ kọ́ ọmọ yín ta sí yín mọ́. Sá. wọn ò jẹ́ kọ́ ọmọ yín ta sí yín. kò ta sí mi o kò tí ẹ sọ̀rọ̀ ta sí mi tara ẹni mò ń dù síbi tara ẹni mò ń dù kò ń ṣe òun ló fẹ́ wá bọ́ mi ebi ò pa mí ṣùgbọ́n mi ò yó Ọlọ́run bọ́ mi kò ń ṣe èmi èèyàn ń bá mi àwọn èèyàn mo ń kánsẹ́lì èèyàn ṣùgbọ́n mo ṣe wá máa kánsẹ́lì tèmi tì tó máa wá dọ̀ràn. wọ́n ní wọn ò ṣèyàwó. ìyàwó kẹ introduction wọn ara àmọ́ anybody inú family yẹn. so gbogbo nǹkan tọmọ yín dẹ̀ ní orúkọ ìyàwó ló fi rà á ìyàwó dẹ̀ ti sọ pé òun lòun ní báyìí. wọ́n dẹ̀ ní bàbá tó bí ọmọ yẹn ti kú. ìyàwó dẹ̀ sọ pé òun lòun ní nǹkan. bí ìyá yẹn ṣe sọ nìyẹn ó ní pásítọ̀ yẹn ni pásítọ̀ wọn tóun náà tún súnmọ́ tóun lè fọkàn tán tóun lè introduce ló fi dárúkọ ẹ̀ lọ́jọ́ yẹn sísítà mi wá lóun mọ eré àbẹ̀ yẹn pé Ọlọ́run ṣògo sóhun túpá àwọn náà nílẹ̀ ń bẹ̀ báwọn náà fi dáṣọ̀ sílẹ̀ ibi tí a ti get connection láti lè lọ rí pásítọ̀ yẹn kó tó dápá ń bá tí mo ń bá sọ̀rọ̀ láti gbà yẹn títí nìyẹn náà post bọ̀lé ni mo sọ pé ọ̀rọ̀ òfin sọ̀rọ̀ ẹ̀ lóòótọ́ because kò ń ṣọmọ ẹ̀ láfẹ́. ẹni sùúrù kí lẹ wá fẹ́ káwọn èèyàn ṣe lọ́rọ̀ kan ṣá ìyá ìyàwó ti mú orí ọmọ yín máa bẹ́ gbogbo nǹkan tí ẹni sùúrù gbogbo nǹkan tọmọ yín dédé ayé ṣe ẹni sùúrù bàbá ẹni sùúrù ẹni sùúrù lọ́rọ̀ kan ṣá gbogbo nǹkan tọ́mọ yín gbélé ayé ṣe ó ti forúkọ obìnrin rà á obìnrin dẹ̀ ti sọ pé òun lòun ní Ọlọ́run. gbogbo nǹkan tó ń ṣe àgbàlagbà tó jù mí lọ gan tó bí ọmọ tó jù lọ ó ní gbogbo nǹkan tọ́mọ yìí ní pátápátá náà ti gbà lọ́wọ́ ẹ̀ náà dẹ̀ ti transfer sórúkọ ọmọ yẹn pé kò ní anything pé kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ tó bó bá ṣe ń ṣe báyìí àní kò sí yàtọ̀ pẹ̀lú ọmọ yẹn kò sí yàtọ̀ ọmọ yẹn ò lè dá nǹkan kan ṣe fúnra rẹ̀ bẹ́ẹ̀ ni ìyá ìyàwó dẹ̀ ń fún wọn ní close monitoring náà jọjọ́ ń tì káàkiri so kò wá sí family kankan ọmọ ló ti come out fún mi ó lóun fẹ́ rí family kankan àmọ́ ní ṣé àwọn tó tọ́ ẹ dàgbà kọ́ má bàa pa ẹ jẹ ohun tí mo rí nìyẹn o kí lẹ wá fẹ́ káwọn èèyàn ṣe fún yín kí lẹ fẹ́ káwọn èèyàn. kí gbogbo ọmọ Nàìjíríà bá mi pè wọ́n bá mi dá sí Akínjọbí family náà pè wọ́n lára mọ́kọ́ Èkìtì jọ làwa méjèèjì o mi ò mọ̀ pé irú ẹ̀ ń ṣẹlẹ̀ lẹ́kìtì o Akínjọbí family mi ò mọ̀ pé irú ẹ̀ ń ṣẹlẹ̀ àwọn ọ̀rẹ́ mi ṣẹ̀yẹ̀ ń ṣẹlẹ̀ pé sọ pé irú ẹ̀gbọ́n pọ̀ lẹ́kìtì tá a ti wá ó jọ mí lójú o kán bá mi bẹ̀ wọ́n kán yọ̀ǹda ọmọ yìí kán jẹ́ kó ráyé ẹ̀ ṣe mi ò ní kó má fẹ́ ọmọ wọn o mi ò ní kán má fẹ́ ọmọ èmi náà fẹ́ ìyàwó ń bì kan ìyàwó wà pẹ̀lú mi àwa náà ibì kan náà ṣàtúnfẹ́ yà tèmi àbí èmi náà dẹ̀ fẹ́ ìyàwó ń bì kan àbí mo sì mọ fámìlì wọn mọ fámìlì mi eléyà àmọ́ anybody ẹ sì já ọmọ gbà lọ́mọ kì fẹ́ rí anybody mọ́ gbogbo nǹkan tó ṣe báyìí nkí àyín ni so ọmọ yẹn tí wọ́n dàbí àdá àrìnàkò àrìnàgbójúgbó dàbí àgùntàn tí ò lólùṣọ́ tó kàn bọ́ sí wọn àwọn náà tiẹ̀ wá rí gẹ́gẹ́ bí ẹni tó ní fámìlì kan táwọn lè ok ó pè mí ní ṣe last month ló pè mí pé àwọn ò rí nílé o láti bí oṣù kan mo ní ò rí nílé láti bí oṣù kan mo ní number one mi ò mọ fámìlì ẹ̀ ń sìn mi ò mọ fámìlì ẹ̀ ò sì mọ fámìlì mi ò mẹ́ni tí mo fẹ́ pè inú fámìlì yín mo ní Ọlọ́run má jẹ́ ká rọrùn kó má lọ jẹ́ pé
ntẹ́ ń rò àbí nǹkan tẹ́ ń plan. Akínjọbí family torí Yẹmí Akínjọbí lọmọ yẹn wá ń jẹ́ sí. ọ̀ èrò rere tó dẹ̀ wà nù yín ọlọ́mọ àjẹ́ kó fi ṣe sábúrú ní the other side. Mo ní ó sọ pé òòrọ̀ ọmọ láti bí oṣù kan ṣẹ̀ṣẹ̀ ń pè mí pé òòrọ̀ ọmọ láti bí oṣù kan. Mo ní sọ̀rọ̀ nìyẹn. Kò yé mi o ọ̀rọ̀ yẹn ó rú mi lójú gidi gan ó sì ń dẹ́rù bà mí mi ò ń lè sùn mò ń lo oògùn kí n tó sùn ni mi ò ń lè sùn àwọn ọ̀rẹ́ mi ló máa ń sọ pé ń gbé kúrò lára pé tí ó lọ́mọ ń ṣayé gbàgbọ́ odidi ọmọ tó téèyàn ti tọ́ láti bí oṣù mẹ́ta. Ọ̀rọ̀ tiẹ̀ fi ń jẹ mí lógún ni wípé ọmọ yóò ṣe ní rí èèyàn kankan táyé ẹ̀ ṣe máa wá dàbí ilé lójú ayé mi tí mo ṣì wà lójú ayé tí mi ò tíì kú so mi ò mọ nǹkan tó fa kìíní yẹn sí mi lára mi ò ń lè sùn. Ẹ tún dárúkọ ọmọ ẹ dárúkọ chọ́ọ̀chì yẹn dárúkọ fámìlì yẹn dárúkọ ìyàwó ẹ̀ kó máa gbọ́. Hello. Mo ń gbọ́rọ̀ yín mà. Àníkẹ́ dárúkọ chọ́ọ̀chì yẹn dárúkọ fámìlì ọmọ ìyàwó yẹn àti orúkọ ìyàwó yẹn. Akínjọbí family náà pè wọ́n lára mọ̀ kọ́ Akínjọbí family. Akínjọbí family. Wọ́n Akínjọbí family ni wọ́n. Kí lorúkọ chọ́ọ̀chì yẹn? Wọ́n dẹ̀ ń pásítọ̀ gan-an tá à ń bá sọ̀rọ̀ yìí pásítọ̀ Olú náà pé wọ́n ní lọ́lọ́run ṣògo zone 2 Ládó Èkìtì ibẹ̀ ló ń wà Ọlọ́run ṣògo zone 2 ní Adó Èkìtì náà ní pásítọ̀ yẹn ní ṣọ́ọ̀ṣì sí mi ò ká ẹ̀sùn sí lọ́sùn but òun gan látijọ́ tí mo ti ń pè mo dẹ̀ jẹ́ kó yẹ pé tó bá jẹ́ ọmọ tiẹ̀ ọkùnrin ni náà tó bá jẹ́ mo ní fámìlì ìyàwó ló máa ń wá ọkọ káàkiri ó ṣe wájà wà là ń wá yín káàkiri ṣé ọmọ kó wá lé yín ni àbẹ́yìn lẹ kó lọ lé ọmọ asọpá àrọ ọmọ àrí fámìlì ààrẹ anybody ẹ sì kó gbogbo ẹ ó sì wà lákàtà yín mo nítorí pé okùn onígùn kó wà níbi tó ti wá o ìyá yẹn ló dárúkọ yín torí bẹ́ẹ̀ la ṣe ń fa yín sí Ọlọ́run má jẹ́ ká rí nǹkan burúkú mo ní sẹ́wọ̀n pé yín nìkan mo mọ̀ tán dárúkọ fún bí mi ò tiẹ̀ tí fojú kan yín mo lẹ́yìn nǹkan ni màá kọ́kọ́ wá mú o mo ṣe ń pè é lé ní ìsìn ló ẹ̀ṣẹ̀ wá dárúkọ fámìlì yẹn fún mi kò dárúkọ ẹ̀ fún mi láti jọ yìí lé ní mo rò pé bọ́mọ yẹn ṣe lọ bá bọ́yọ̀ ọmọ yẹn lẹ́sìn lọ máa lónìí ó ṣàdárúkọ ní Akínjọbí ní fámìlì wọn o kẹ́nìbọ̀dì má bá òun fa wàhálà o kí lẹ fẹ́ káwọn èèyàn ṣe fún yín mo wá ní no problem. Kí lẹ tún fẹ́ káwọn èèyàn ṣe fún yín? Mo fẹ́ kán bá mi bẹ̀ wọ́n ní o kí gbogbo èèyàn bá ń bẹ Ọlọ́run tí wọ́n kán jáwọ́ lọ́rọ̀ ọmọ yẹn torí ọmọ yẹn ìyá gan tó tọ́ láti oṣù méje ìyá ti kú èmi wà láàyè tara tèmi àgírí pé mo ti bímọ mi ṣe bí ọmọ lòun náà Ọlọ́run má jẹ́ kí èèyàn fojú sunkún ọmọ Ọlọ́run má jẹ́ kí iná ọmọ jó èèyàn wá sọ pé èèyàn dákẹ́ wọ́n lè àwọn èèyàn kan ti ń sọ ládùúgbò pé ó dà pé ọmọ yóò ní parent pé kò lóbìí kò ní family tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ ní iṣẹ́ mọ́ ọmọ kéékèèké sí wọn ò ní mọ̀ pé nǹkan kan ń ṣe wọ́n normal life normal rò pọ́n live wọn dẹ̀ ní mọ̀ pé wọ́n ti kó wọn tán bí bàbá gbogbo history bí bàbá yẹn sọ pé wọ́n ti kó fún ọmọ òun bí tọ́ ọmọ yìí ṣe rí nìyẹn o mi ò fẹ́ pé tọmọ yìí tún lọ já síbẹ̀ òun ṣe ń bẹ gbogbo àgbáyé kan jọ kan bá mi dá sí o gbogbo ará Èkìtì kan bá mi dá sí gbogbo ara mọ̀ kan bẹ̀ kan bá mi pè wọ́n kan bá mi pè ìyá Yẹmí lórúkọ ọmọ ìyàwó tá à ń sọ yìí Yẹmí náà porúkọ ẹ̀ Akínjọbí family náà pè wọ́n Akínjọbí family náà pè wọ́n ní Hope of Christian Church bí Hope of Christian Faith ní ó ṣàn sọ lórí fóònù lẹ́kọ̀ọ́ Hope of Christian Church náà pè ní kíná tiẹ̀ porúkọ ẹ̀ ó dárúkọ wọ́n ní Ìjẹ̀lú Láramọ̀kọ Ìjẹ̀lú náà pè Láramọ̀kọ. ẹ jẹ́ ká gbé kọ́ọ̀lù àwọn èèyàn ẹ jẹ́ àgbé kọ́ọ̀lù àwọn èèyàn the number to call is +447404851234 bóyá rí ẹni tí ó fẹ́ advice ọkùnrin yìí Ọlọ́run má jẹ́ kí àwọn ọmọ wa bọ́ sọ́wọ́ gbogbo ẹ̀yin ìyá ìyàwó tẹ́ bá ń ṣe ẹ lè jèrè ọmọ o gbogbo ẹnu ni mo fi sọ gbogbo ẹ̀yin ìyá ìyàwó tẹ́ jẹ́ pé nǹkan tí ọkọ bá ṣe ẹni ní orúkọ yín àbí lórúkọ àwọn ọmọ yín ẹ̀yin lẹ máa gbé àwọn ọmọ yẹn sìn àwọn ọmọ yẹn ò ní sìn yín torí pé àgbà lọ́wọ́ mẹ́rin ni yín baálẹ̀ jòǹtolo kì í ṣe oògùn yín kì í ṣe ti yín ẹ ń jẹ níbi tí ẹ kò sí ni ẹ máa kúkú ọmọ yín ẹ ní rí tọ́ gbogbo ẹ̀yin ìyá ìyàwó tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ ẹ lè rọmọ tọ́ mo mọ̀ọ́mọ̀ ṣe pé yẹn ni ẹni tó bá kàn kó mu ẹ lè rọmọ tọ́ ọmọ yẹn ò lè gbẹ̀yìn yín ọmọ yẹn máa kú ó máa fúnra ara yín báyẹn máa wò tó máa kú mọ́ yín lọ́wọ́ gbogbo ẹ̀yin ìyá ìyàwó tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ jẹ́ pé gbogbo nǹkan ẹ máa mú orí ọmọ lọ́mọ ẹ fi sábẹ́ ẹ ní jẹ́ káwọn tó tọ́ kó jèrè ẹ wá gbé gbogbo àwọn nǹkan yẹn ẹ wá gbé lórúkọ yín lórúkọ àwọn ọmọ yín ẹ lè jèrè ọmọ gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ ẹ lè jèrè ọmọ voice note yẹn ti ẹ̀ pọ̀ ń bí mi lè gbé the number to call hello
Hello. Hello. Àti ká ẹkú ètò. Yes, sir. Ọlọ́run máa ràn yín lọ́wọ́, Ọlọ́run máa tọ́ yín sọ́nà o. Kí arákùnrin yìí kó má dákẹ́ àti kó sọ̀rọ̀ sókè láwà ṣẹ́ ń gbọ́ mi. Bẹ́ẹ̀ ni o. Orúkọ mi Léwélẹ́yà Adéọlá láti Ṣakí, Ọ̀yọ́ State. So kó sọ̀rọ̀ sókè kó lọ rìpọ́ọ̀tù ìyá ìyàwó yan. Kó lọ rìpọ́ọ̀tù ní station tó jẹ́ ní ìlú tí wọ́n wà yẹn. Yeah. Kó lọ rìpọ́ọ̀tù. Okay. Wọ́n lọ́mọ àwọn ti ní psychological problem. Wọ́n láwọn fẹ́ lọ nǹkan tó sọ fún mi nìyẹn o. The number to call is +447404851234. Gbogbo ẹ̀yin ìyá ìyàwó, ìyá mi máa kárí o. Ìyá mi kárí o. Ẹni tó wá fọmọ lọ́wọ́ ìyá mi ó kárí gan. Ìyá mi kárí. Àbí tó tiẹ̀ fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ gan. Ó fẹ́ kí ìwọ gan tó jọ́ mi, ó fẹ́ kó gbogbo ẹ̀ kó fọ́kọ. Ìyá mi, gbogbo nǹkan tó ní láyé ó fẹ́ kó gbogbo ẹ̀ fọ́kọ. A máa gba wájú gbẹ̀yìn ni. Hello? Hello, Anjinka. Hello, sir. Hello? Ẹ pẹ̀lẹ́ mà, ìyá mi. Ẹ ní dààmú. Àmín. Hello mà, ẹ pẹ̀lẹ́ mà. Àmín. Ẹ kú ètò ẹ ní dààmú lágbára Ọlọ́run. Ilé tí náà ní dàrú. Àmín Ọlọ́run. Anjinka. Sir? Ẹjọ́ ara àwọn olólùfẹ́ yín Nàìjíríà. Ìgbẹ́ wá pásánà WhatsApp yín. Mo fẹ́ sọ ìlàkọjá tèmi náà fún yín. Tí mo wà nínú ẹ̀ báyìí. Mo fẹ́ sọ fún yín. Kẹ̀dẹ̀ advice mi ẹjọ́ nítorí Ọlọ́run. Personal number mi náà lélẹ̀. Ó náà lẹ pè sílẹ̀. Ṣé WhatsApp number yín náà ni? Ó náà nìyẹn. Ẹjọ́ máa fi voice note síbẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run. Okay. Máa fi voice note síbẹ̀. Okay. Ẹ ṣe gan sí. Lórí ọ̀rọ̀ brother yẹn, most àwọn ìyá ìyàwó nǹkan tí wọ́n ṣe nísìnyí yẹn. Wọ́n à ní mọ bọ́kọ́ ṣe jìyà sí iṣẹ́. Wọ́n á dẹ̀ pé jókòó ti pé bóyá káwọn jókòó ti gbogbo nǹkan. Bọ̀ Ọlọ́run aláàánú a máa kó gbogbo. Most ọkùnrin ti kú nítorí ẹ̀ ló ti bá tiẹ̀ lọ. So then kò sí gbogbo ọkùnrin tó kú lọ́jọ́ ẹ̀ pé àwọn ìyàwó wọn ló pa wọ́n. So yóò di ẹ̀gùn lẹ́mìí ló jèrè àwọn ọmọ yín. Àmín Ọlọ́run. Tẹ́jẹ́ tó lé léṣe Ọlọ́run tó lé àtọ̀nà tẹ̀yìn náà ṣe. Sọ̀rọ̀ sókè la wà, ọkùnrin má jẹ́ obìnrin kan pa ẹ́ sílé. Sọ̀rọ̀ sókè, má ti jú o bá dákẹ́ tàrí abẹ́ dákẹ́. Ó bá ti kú ó máa dó ìyàwó ẹ níbi tó sin ẹ́ sí. Ààrẹ ni tó kú tán ní dómọ tí ó bo ìyàwó máa dípa. Òbò ìyàwó mà ní dípa. Wọ́n mà máa dò tó bá dúró oṣù mẹ́fà ó ní ẹ̀mí Ọlọ́run nù ni. Wọ́n máa dò bó bá lọ́mọ lọ́wọ́ ẹ̀gan wọ́n á gbọ́mọ sọ́dọ̀ grandma àbí kọ́ gbọ́mọ síbì kan kọ́kọ́ sáré lọ́dọ̀ kọ́ padà lọ gbọ́mọ ẹ má tọrọ ayé kẹ má kúkú gífà o. Bá lọ sọ pé nǹkan tí ayé máa sọ nǹkan tí society máa sọ báwo ni mo ṣe fẹ́ sọ wò ó ti kú wọ́n ti gbé ẹ̀sìn Ọlọ́run má jẹ́ kó kú fọ́tayọ̀. Ọ̀rọ̀ sókè ni the number to call is +447404851234. Àwọn kí lorúkọ family Akíjọbí family lẹ́kìtì ẹ̀yin náà ń gbọ́ torí ẹni mi ṣe dá sí mo ṣe ní kí má yẹn kó fúnra rẹ̀ sọ̀rọ̀ and lóòótọ́ mo fi pé má yẹn lè lọ report ní police station because tẹni tó bá dákẹ́ tààrẹ àbá dákẹ́ Ọlọ́run má jẹ́ káyé gbọmọ lọ́wọ́ wa òun ló fi dàbẹ́ ni pé ẹ̀yin abiyamọ ẹ lọ sàn ọjà yín gidi èyí tó bá máa lọ gba àjẹ́ kó lọ gbàjẹ́ nítorí àwọn ọmọ ẹ̀ torí àwọn obìnrin ibú kan ti wà ń tà sìn tó jẹ́ wípé ẹni tó bá máa jẹun gbọ́ngbọ́n wọn ó máa tilẹ̀kùn gbọ́ngbọ́n ni bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin ibú wà ń tà tó bó bá máa gbàjẹ́ kó lọ gbàjẹ́ nítorí àwọn ọmọ ẹ̀ òótọ́ ni mò ń sọ o bó bá fẹ́ gbàjẹ́ lọ gbàjẹ́ nítorí àwọn ọmọ ẹ̀ kò ní da gbogbo wa èmi yìí tiẹ̀ ṣe wàhálà lórí ọmọ èmi máa ṣe wàhálà lórí ọmọ o kò ṣe pé bóyá mo jìyà o pé bóyá mo talẹ̀ jẹ tọ́ ọmọ o but tó bá ní pé kéèyàn ní time fọmọ kó dẹ̀ dúró ti ọmọ àwa yìí ni tó bá ní ìyá làwa yìí. Hello? 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 Ẹ lè gbọ́ méjèèjì pọ̀ ẹ pa Facebook mò ń gbọ́ yín. Good evening. Hello? Good evening. Ní ìfẹ́ bú ẹ ṣáà jẹ́ kí n máa dé o bá tiẹ̀ lọ. Àwa yìí jìyà lórí ọmọ
tẹ́ bá ń gba abiyamọ gbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ mi wà ní gbàjẹ́ má jẹ́ kóbìnrin kan bá yí ọmọ mi jẹ́ àbí má jẹ́ kọkùnrin kan bá yí ọmọ mi jẹ́ aláàárín àwọn ọmọ mi méjèèjì mi ìfẹ́ mọ àárín wọn ṣe mi ìdẹ̀fẹ́ tó máa tú wọn ká ìfẹ́ tó wà láàárín wọn mi ìfẹ́ tó máa tú wọn ká mi ìfẹ́ nǹkan tó máa tú wọn ká ah. Hello? Hello? Yeah? Alantika, good evening. Good evening. Hello? Yes, good evening. My name is Collins. I just want to appreciate you for what you do. I understand Yoruba, but I can't speak fluent. I'm calling from Stoke. Okay. I'm calling for the first time in your program. Thank you so much. I appreciate your effort. Thank you. Thank you. Good night, ma. Good night. Hello, sir. Hello? Hello? Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ sà, ẹ kálẹ́. Ẹ kú iṣẹ́ ńlá, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú iṣẹ́ abiyamọ. Ẹ kú iṣẹ́ abiyamọ. In fact, ilé ìtúgbẹ́nu ta o. Ọmọ mi náà fọ́ victim irú nǹkan báyìí. Ọmọ pọ̀ lọ́hùn ayọ̀. Ọmọ yín ọkùnrin. Eléyìí náà, ọmọ mi ọkùnrin. Eléyìí ẹ jẹ́ ká sọ fún àwọn obìnrin wa pé ká má nítorí pé ìwà wa dáa pé a lè fọ́ ọmọ wo lè fọ́ victim. Ibi tí mo ti flag wọn. Ṣùgbọ́n mo bọ́ ẹni ẹ gbàdúrà pé ìkúnlẹ̀ abiyamọ ayọ̀. Àwọn obìnrin àwọn program yìí wà tí máa ń ní ìwà dì. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ pé àwọn obìnrin ni pé ìwà ìburúkú tó wà lọ́wọ́ wa Ọlọ́run á fún yín ṣe. Bóyá àwọn ọkùnrin àtẹ̀wá kò yé mi náà. Kò yé yín. Ẹ kú iṣẹ́. I'm very impressed with this program ìtẹ̀tẹ̀ gbéjáde lálẹ́ yìí. Ìtẹ̀tẹ̀ ń sọ nípa ọ̀rọ̀ àwọn obìnrin lẹ́nu ijọ́ mẹ́ta. Ó lè má tẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní wa lára ká lọ tún wà wá ṣe. Torí àwa náà bímọ ọkùnrin. Ọlọ́run máa kí àwọn ọmọ wa kó bọ́ sí ọwọ́ burúkú. Èmi bí ṣe wà yìí mo ní express kan tí mi go to lọ́kọ́lọ́n kó yọ mí. Ọlọ́run ẹlẹ́dàá mi wà mí tí mi wù kọ́lọ́n kó fi yọ mí. Ìwà mi tí mo wù dáadáa ní sọ̀rọ̀. Lájẹ́ kẹ lọ da wárápá sára ọmọ ìyá ara obìnrin tó bá fẹ́ gbọmọ lọ́wọ́ yín ẹ da wárápá sára ẹ̀ kó máa ní wárápá. Ìkànnì yes ẹ da wárápá sára ẹ̀ kó lọ ní wárápá. Ìkànnì irú obìnrin tó bá ṣe bẹ́ẹ̀ fi fàrúrà wárápá kan àbí àrùn wèrè. Ṣọ́lá wọn bí wọ́n yẹn tó ń sọ fún àwọn wòlíì àwọn gba Jésù irọ́ ló máa bá ń bẹ̀. Ẹ da wárápá sí lára. Ìrẹ́lì láti bá oníṣẹ́ ṣe ju àwọn oníṣẹ́ ṣọ́ọ̀ṣì onímọ̀tálásí lọ. Ìkànnì ẹ̀sìn náà fi ń bojú ẹ̀sìn. Ẹ máa bẹ́ tó lọ mà. Ìyàwó ọmọ mi èyí tó láwọn gbéra wọn kiri mo ti sọ wípé ibi tó ti lè ṣẹ̀ mí ni pé kò try láti come in between ọmọ mi àtàbúrò ẹ̀. Ibi tó ti lè ṣẹ̀ mí nìyẹn máa bá ẹja bí òkú tí ò rọrùn wọ̀ ni. Hello. Hello, Andika Egbeto. Hello, sir. Da wárápá sí lára kó máa ní wárápá kó máa ṣubú rìn. Hello. Hello. Da wárápá sí lára kó máa ní wárápá kó máa ṣubú rìn. Hello. Hello, Titeka. Ma. Ẹ kálẹ́ kó ètò. Ẹ kálẹ́. Very normally, mo máa ń wò yín but mi ò kí máa ń contribute like a silent follower. But ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad yìí. Ó open ojú a lot of mothers to dangers that we're in. They are taken into account. My son was a victim of this. Oh. Ní London níbí. Ọmọ yìí kò ń ṣe ọmọ Nàìjíríà ọmọ Jàmọ́ ni. Bọ̀ nítorí pé wọ́n rí iṣẹ́ tó ń ṣe owó wà lọ́wọ́ ẹ̀ ó wà outgoing bàbá àtìyẹ́ ẹ̀ fà wọlé. Báwo ni ọmọkùnrin tí ò tọrọ ìyàwó tí ò fẹ́ ìyàwó ṣe ń gbé nílé yín? Wọ́n kọ́ èmi bẹ́ẹ̀ Nàìjíríà ni mí Yorùbá ni mí. Ọmọkùnrin máa ń mú ìyàwó wálé ni wọ́n mọ́kọ lọ wọ́n mú ọmọ wa obìnrin òun mọ́kọ wálé bẹ́ẹ̀ yẹn kí ọkọ wa máa gbé nínú ilé ibi tí ìyá àti bàbá ń gbé. Nígbà tí ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ṣe yẹn I was not happy with it. Mo pé mo sọ fún yín pé listen nǹkan tó ń ṣe ìyá abomination ni ó lójú tì. Báwo ni ṣé bàbá ọmọ yìí wà bẹ́ẹ̀ ní bàbá ẹ̀ mo ní iṣẹ́ wo ni bàbá ẹ̀ ń ṣe ó sọ iṣẹ́ wo ni ìyá ẹ̀ ṣe ń sọ. Ọmọ obìnrin dẹ̀ ń gbé ọmọkùnrin wáyé wọ́n sílẹ̀ kò wọ́n rí tó ń sunú ilé iṣẹ́ ọ̀bọ ọmọ yẹn sùn bẹ̀.
bọ̀ wọ́n fà á mọ́ra wọ́n fẹ́ ṣe pàtí wọn invite wọ́n fẹ́ ṣe kinní kan ló máa ṣe fún wọn ara gift nígbà míì òun ṣe fún ìyá ẹ̀ òun ṣe kinní ọjọ́ kan ó ní kí n máa ṣe ata díndín fóun mo ní fún kí ni ó lóun fẹ́ gbé fún ìyá ẹ̀ mo ní àbí orí gbogbo wọn gbálẹ̀ lé wọn. I'm not having that. Àdúrà mo fi mú ọmọ mi kó ń bẹ̀. Torí mo rí pé bí n ṣe ń sọ ó ń bínú kò fẹ́ gbọ́n tí mò ń wí. ẹ ti fa àjàtúkàdìtà gbáàrin sáàrin àwọn méjèèjì kọ́ lura wọn. Yes, àdúrà. Nonsense. Àdúrà àti ète obìnrin ìgbà tí màá gbọ́ ìgbà máa ṣe ọmọ àkókò rìgbòrìgbò ni mí. Ẹ má gbé yẹn wá. Ń ṣọmọ Èkó. Ọjọ́ kan ló dédé pè mí pé I don't want to talk to her anymore. Mo ní kí ló dé? Èmi náà ti ṣe bẹ́ẹ̀ ni kó dùn mí. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ó ní no, she's a liar, they're lying to me. Ẹ ṣe jàre. Ẹ ti bá ń ju nǹkan sí wọn láàrin ìyá kẹ̀. Ǹjẹ́ mo yà jáwọ́ mi bẹ̀? Mo gbádùn yín. Wọ́n tẹ̀ ń ṣọ̀rẹ́. Ó bẹ́tà. So tá bá ti rí nǹkan tó ń bọ̀ bẹ́ẹ̀ yẹn àtobìnrin aláti dìde nǹkan ikú ọmọ yìí in fact I hope na ni o ọ̀dọ̀ Ọlọ́run akẹ́kọ̀ọ́ ọmọ yẹn sùn dáadáa. Àmín. Tèmi nìyẹn. Wárápá ni kẹ́ ẹ bù sí wọn lára wárápá. Hello. Hello sir. Hello ma. Yes sir. Ẹ kú ètò máa Ọlọ́run ò ní fi wálẹ̀. Àmín. Ẹ̀rí lọ́rọ̀ máa yẹn Ọlọ́run àtúbọ̀ ṣàlékún àánú ẹ̀ fún wọn o. Àmín. Máa kan ti sọ̀rọ̀ tọ́lẹ̀ kan wọ́n ní kó lọ station lọ report but kò ń ṣe gbogbo kéèsì lọ́lọ́pàá máa ń dá sí. Tó bá kàn lọ station lọ report kọ́kàn fi evidence lọ́wọ́ ni èyí ò solve problem wọn o. Evidence gbígbà tí nǹkan ṣẹlẹ̀ táná sọ fún òun ní ti station kọ́lọ́pàá wà bí ẹ̀ gbà mo wá station wá report but àwọn ní kọ́ dọ́bù yẹn ẹsẹ̀ wọn o. And nowadays àwọn ìyá ìyàwó tó wà dáńsìn ìkà ní gbogbo wọn ìkà ló pọ̀ jù nínú wọn ìkà ló pọ̀ jù nínú wọn ẹ fẹ́ jèrè ọmọ kò dẹ̀ sí nǹkan tó fa ìyá burúkú ọmọ burúkú ló máa ń jìyà burúkú ẹrẹ́yàn bá ṣe ni o ẹ máa dàgbẹ́ sí yín lára ẹ̀kọ́ dédé máa rùn láti lẹ̀ ìyá ọmọ burúkú ló padà dìyà burúkú láti sọ èmi máa ń sọ fáwọn èèyàn ọmọ single mother ṣòro fẹ́ tẹ́ bá lọ fọ́mọ obìnrin tó ìyá ẹ̀ bá ti sọ pé òun ni ìyá òun ni bàbá ọmọ bẹ́ẹ̀ ṣòro fẹ́ ọmọ tí ìyá ẹ̀ bá ti sọ pé òun ni ìyá òun ni bàbá àna ọkùnrin àwọn ọkùnrin náà ẹja alájú. Ẹ má sọ bẹ́ẹ̀ ẹni ṣùgbọ́n ẹ má sọ bẹ́ẹ̀ ìyàwó tó fẹ́ tó lé wọn torí ìyá tó fi gbá lu bàbá ẹ̀ lórí ọmọ ẹ̀ má padà fi gbá lu wọn náà lórí ni o. Òótọ́ ni òtótó ọ̀rọ̀. Ìyá tó yẹ pé bàbá ìyàwó tó yẹ pé ìyá ẹ̀ ló ń control bàbá ẹ̀ ọmọ ẹ̀ má padà control wọn náà ni o. But most àwọn ọkùnrin ìfẹ́ ni wàá gbọ́ èmi love ẹ̀ máa change ẹ̀ gbogbo kọ́kọ́ ló ṣe change. Ẹ má máa ṣe ìfẹ́ máa change ẹ o láti wákàtí lọ ẹ lè change ẹni tó egungun tó bá ti gbẹ ó ti gbẹ nìyẹn kò ṣe ká mọ́. gbogbo kọ́kọ́ ló ṣe change. ẹ má change ẹ o ẹ̀yin ọkùnrin ẹ má change ẹ. situation tọmọ máa wà èmi lọ́rẹ̀ẹ́ tó wà ní situation yẹn báyìí ti pẹ́ tẹ̀ ni kò ń ṣe báyìí tó yẹ pé gbogbo iṣẹ́ tó ń ṣe láyé àwọn family ìyàwó ẹ̀ ló fi ń bọ̀ gbogbo iṣẹ́ tó ṣe láyé ẹ̀ family ìyàwó ẹ̀ ló fi ń pèsè ìyàwó ẹ̀ dẹ̀ mọ̀ máa proud ó tàpé ọkọ tòun o ìyá tó bí òun nìyẹn bàbá tó bí òun ni bàbá ẹ̀ àwọn ẹbí òun lẹ́bí ẹ̀ gbogbo iṣẹ́ tó ṣe láyé ẹ̀ àwọn ẹbí ìyàwó ẹ̀ ló fi ń bọ̀. mo dúpẹ́ ilé tí mo ti jáde mo dúpẹ́ ilé tí mo fi jáde Ọlọ́run mo dúpẹ́ o tí bá tún padà wá láyé mi ẹbí yẹn mo tún fẹ́ yà o. Hello. Hello. Hello, Aunty Nka. Kí ló ṣe yín tẹ́ yóò di? Hello. Hello, mo ń gbádùn yín. Aunty Nka. Má. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́. Ní tó ṣẹlẹ̀ sí máa yẹn, ó ti ṣẹlẹ̀ sí mi rí. Ṣùgbọ́n mi ò ní olùgbèjà. Mo fi ọwọ́ mi ò lẹ́ni tí mo lè sọ̀rọ̀ fún. Mi lè lẹ́ni tí mo lè ké pèsè ẹgbà mi. Odidi ìyá àjọ mo fi orúkọ bò láti ní odidi ìyá àjọ ní ákìn mi yìí ló fi ọmọ mi láìkú ló fi ọmọ mi fọ́kọ ó gba dáórì yes ọkọ tí mi ò rí gbà tí mo lóyún pé mo lóyún sà mo jọ pé wọ́n ti pa mo dẹ̀ fọwọ́ lẹ́rán níjọ́ márèjì
iwájú mi báyìí lọmọ mi ní kán gbé mọ́tò ìyàwó kọjá. Ọlọ́run ti pa ọkùnrin náà lẹ́yìn ó ti kú. Ní ọkùnrin tó fẹ́ yẹn. Tí wọ́n bá ní wọn ṣàtú mi rán lódìdí ìyá àjọ. Ẹni tó ṣe bàbá ọkọ ní London ó wà lórí mi tí ò bá tẹ̀ kí sí. Ìyẹn ni bàbá àjọ kérúbù àṣírasù. Obìnrin tí mo sọ mo forúkọ bò láti ibẹ̀ tásìkò bá yá àṣírí wá tú. Ó ṣèyàwó fọ́mọ mi gbé. Márèjì náà ti dàrú lẹ́yìn kò fi tó kàn mí ó. Ọmọge òtó kó wá bá mi pé mọ́ ní ẹgbàá mi. Iná ò bá àjọ ẹjù bẹ́ẹ̀ lọ èbó títí ló jó èmi náà. Ṣé rí àwọn ọmọ mi wà kì í ṣe ògùn wọ́n fẹ́ kẹfẹ́ nu wọn. I'm sorry to say iná ti jó mi lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ pé wọ́n fàṣì àìbí mi jókòó obìnrin ọmọ 6 ló bí. Èyí dẹ̀ bí ẹyọ kan ó dẹ̀ gbẹ ẹyọ kan yẹn lọ́wọ́ ìtúpásọ̀ ní tí gbogbo wa forí tẹ̀ ṣùgbọ́n lọ́jọ́ èyí iná ń jó òun náà lábẹ́rù ọmọ 6 ò gbádùn ní ìrí tó wúlò nínú ẹ̀ lójú ẹ̀mí ọmọ tiẹ̀ náà kú. Ọmọ mi tó fi ṣèyàwó tó fi márèjì fún ilé ọkọ ti dàrú mo fowó lẹ́rọ ó fìyà jẹ ní ìyá abẹ́nú ṣùgbọ́n mo ní Ọlọ́run mo lọ́lọ́run mi ní kankan jọ lọ́run lọ. Àwọn ọmọ mi wà wọn ò lè gbọ́ràn. Ọmọ tí mo mú wá sí láti London láti Nàìjíríà tí mo gbàwé tí mo ṣe tí mo lọ jìyà kí n tó gbàwé fún mo wá síbì. Ó wá dé pásítọ̀ wá sọ fún pé mi àjẹ́. Torí pásítọ̀ tí yóò gbó lọ́wọ́ ẹ̀. Wọ́n wá kọ ìyẹn ẹ̀ ní àká ni mo fẹ́ sọ fún kan ni mo fẹ́ bájà. Mi ní ìyá mi ò ní bàbá tó lè bá mi tó lè gbèjà mi mo wá fọwọ́ lẹ́rán níjọ́ márèjì èmi ń sunkún. Tí n bá kúrò mọ́ ó kú ọba tó ní ayé ó kú Ọlọ́run tí mo gbé nílé. Ọlọ́run yẹn náà ló jà fún ìyá máa jẹ yán. Ìyá jẹ mí gan-an wúmọ̀ yẹn ti àjọ wà láyé mi lọ́wọ́ ní ọjọ́ èmi ó wà ń jọ sóbi ti ìyá àjọ tó ń ta wọ́rọ́bọ. Mò ń pa òwe káwọn èèyàn lè mọ tí mò ń sọ. Èmi tí mò ń sọ rẹ̀ wá ń jì ni wọ́n pè mí wọ́n mọ tí mò ń sọ. Níjọ́ márèjì àwọn èèyàn pè mí wọ́n bá mi sunkún mi. Mi ò kú mi ò rún ní ti bá tó bẹ̀ kí n bọ́ síta. Èmi ni mo tún sáré fún lórí fún ọmọ mi kó má bàa gbẹ̀mí ẹ̀ torí pé agbára tó fún ọmọ tí ò lọ ṣọ́ọ̀ṣì tí ò lọ lé kérú ó lè dé church London ó lè sọ di wòlíì. Ẹ pé àwọn èèyàn ní ẹgbọ́rọ̀ kan wá nílò òótọ́ ni. Ó sọ di wòlíì òfun lọ́pàá máa ríran kérú yẹn mo fẹ́ bá jà èmi tí mo bì kan. Ọmọ 4 lọmọ mi ti bí. Ọkọ mi ọmọ ní kọ́kọ́ bímọ fọkùnrin kan ló mọ ọkùnrin yẹn náà tó tún ní ká kọ́ra wọn. Ó ní kó lè tọ́jú ẹ̀ ṣe wà ní kó tún lélẹ̀ ìwá. Ilé ìwá fẹ́ gbàwé ìgbèlú lẹ́gbẹ̀mí bíyà fún tẹ́mi torí ẹ̀lẹ́ ẹ̀wọ̀n gbàwé ìgbèlú. Ó ní kó fún ọkọ mi. Òun àtọkọrin yẹn wá pè yí ọkọ wá pè mí láti Nàìjíríà pé tí ìgbà fi ọmọ òun sílẹ̀ kó fọmọ òun àwọn aríbi tí máa gbà mo dẹ̀ ní ẹ má bínú mà kí ni ìwọ nígbèjà mo lọ́lọ́run. Ọ̀sìn nǹkan mi ní kẹ́ má gbèjà wa àwọn ọjà kan wà tó jẹ́ wípé àwọn ọmọ yẹn ti fọwọ́ gbé jàmbá kí lẹ fẹ́ ṣe sí. Àwọn ọmọ ọkọ irú tọ̀dọ̀ yín sì irú tọ̀dọ̀ yín ẹ máa gbọ́ ṣe rí irú tọ̀dọ̀ yín yẹn ó wà under the influence of something ni maybe under the influence of voodoo kò ń ṣe yẹn ò ń ṣe lásán èmi ò rò pé ọmọ obìnrin especially máa ṣe bẹ́ẹ̀ fún ìyá ẹ̀ àbí tó bá jẹ́ pé ó dẹ̀ ní nǹkan against yín so ìyẹn ò ṣe lásán. Ó náà mo sọ pé àwọn fámìlì yẹn ti lọ́wọ́ sí ìfọ́ bá lọ́wọ́ sí bàbá yẹn ni kò du ẹ̀mí ẹ̀ ìkọ́ síbi tó bá ti ń jẹ wọ́n máa ṣe tán láti fight for anything. Àwọn fámìlì yẹn máa sáré àti ṣe bàbá yẹn léṣe. Wọ́n máa sọ bàbá yẹn ni máa pàrọwà tàbí kó máa sáré fún ẹ̀mí ẹ̀ torí àwọn tí ń jẹ lára ọmọ yẹn. Ẹ̀rọ bí wọ́n ṣe sọ bàbá Mohbad wọ́n máa fẹ́ ṣe léṣe ó ní kó fọwọ́ rẹ́rẹ́ kó máa gbàdúrà fún ara ẹ̀ fún ẹ̀mí ẹ̀. Ìtí mo lè tó nìyẹn sí. Ọlọ́run á máa fún yín ṣe o bẹ́ẹ̀ ṣe ń tú ọlọ́run máa bá yín kíkọ̀ máa tú sí o. Ìtí mo lè tó nìyẹn sí. Èmi tẹ̀ tí wá dé rìn kìnà báyìí. Kì í sí nǹkan tẹ tí àyíká ṣì wà láyé kò sí nǹkan tẹ máa ṣe kò bí ju méjì lọ. Ó ṣe wà yẹ níbi tí mo wà yí ojú ẹ̀ wà lára mi ni. Òní kò sí nǹkan tẹ máa fi mí ṣe. Méjì péré ló bí. Kò sí nǹkan kan tẹ máa fi mí ṣe Ọlọ́run kò sí
nothing. Ìkà ti pọ̀ jù nínú yín. Honestly. Ìkà ti pọ̀ jù nínú yín. Ọ̀pọ̀lọpọ̀ yín ò láàánú. Bí ẹ wà nílé ọkọ náà, ẹ máa gbàdúrà. Mo like ilé tí mo ti jáde o, tí n bá padà wá láyé ìyá yín ká ní kó tún bí mi. Hello, mo ń gbádùn yín. Mo rí pé ti pè mí. Yeah, mo fẹ́ sọ mo láwọn ọ̀rọ̀ tí mo gbàgbé lẹ́ẹ̀kan yẹn tí mi ò sọ. Ṣé rọ́jọ́ tí mo kọ́kọ́ lọ sílé ẹ̀ yẹn tó invite mi tí mo lọ lé ẹ̀. Fóònù kan wà lọ́wọ́ ẹ̀. Fóònù yẹn mo ṣáà ní kó mú fóònù yẹn wá. Èmi yẹn ní kí n gba fóònù yẹn, mo gba fóònù yẹn. Mo ní kó lọ síbi picture ẹ̀, mo wá bẹ̀rẹ̀ sí ní screw ẹ̀, mo ń screw ẹ̀. Mo wá débẹ̀ yẹn, mi yẹn ní kí n dúró, mo wá zoom ẹ̀. Mo ní ta lélẹ́yìí. Ó ní ìyá ìyàwó òun lọ́jọ́ tó ń ṣe birthday nìyẹn. Ìyá ìyàwó tèmi ò mọ̀. Ọjọ́ tó ń ṣe birthday. Oríṣiríṣi nǹkan. Ó kàn jẹ́ pé mi ò sọ fún àwọn èèyàn tó mọ̀ nípa ọ̀rọ̀ yìí ni tí ó wà nítòsí ọ̀dọ̀ mi. Mo dẹ̀ mọ̀ pé bọ́n ṣe ń sọ yìí sí so many people tó mọ ọmọ yẹn bọ́n ṣe gbé láti Àkúrẹ́ lọ. Máa pè. Wọ́n máa pè é, máa rí. Èkìtì jọjọ ni wá o. Mi ò mọ̀ pé irú ẹ̀ ń ṣẹlẹ̀ o. Ó jọ mí lójú o. Ìyá yẹn ti kó ọmọ yẹn, ó ti sọ́dọ̀ ọmọ. Torí pé ọmọ yẹn ti lọ mistakenly sọ history ara ẹ̀. Torí bẹ́ẹ̀ náà ṣe gbé tán. History ara ẹ̀ bí ti báwo? Ó ti lọ sọ history ara ẹ̀ pé báyà òun ìyá òun history bóun ṣe ń bọ̀ ìgbà kan àwo kan. Then ọmọ tá à ń sọ yìí tó lóun fẹ́ rí ìyá òun yìí ó dàbí ìgbà tọmọ bá sọ pé òun fẹ́ rí ibi tán sí olóbi òun sí. Òun ní nǹkan tó ń béèrè yìí o. Ẹ máa gbọ́rọ̀ mi o. Mi ò fẹ́ sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ bọ̀ mo ní láti sọ́nsìn. Nígbà tí mo mú ọmọ yẹn wá sí Ìbàdàn, àwa lọ sórí òkè kan, a lọ pray ń bẹ̀. Bá ṣe lọ pray, má nìyẹn wá kọjú sí. Ṣé ń gbọ́rọ̀ mi sí? Ó ní ìwọ ọmọ yìí ò gbọ́dọ̀ wá ìyá ẹ̀ láyé ẹ̀. Ṣé ń gbọ́rọ̀ mi? Ṣé máa gbọ́rọ̀ mi? Ó ní ò gbọ́dọ̀ wá ìyá ẹ̀ láyé ẹ̀ yẹn, òkú ń ṣe business tèmi. A sọ̀rọ̀ yẹn, ó ṣáà bá sọ̀rọ̀ yẹn pé kò gbọ́dọ̀ sọ pé òun fẹ́ wá ìyá òun láyé ẹ̀, mo ní no problem. Nígbà tó wá pè mí àtọmọ mi ẹgbọ́n kan tọmọ mi sọ. Ọmọ mi ní bàbá yẹn ni the third person tó máa sọ ọ̀rọ̀ yẹn fóun. Nígbà tó ń lọ school Ládó, ó ní bàbá ọ̀rẹ́ òun tó jẹ́ wòlíì tó rọ́mọ yẹn nírun dàda kékeré tán jọjọ máa ń lọ lé torí pé ó nírun dàda. Ó ní bàbá ọmọ yẹn pé òun sọ pé èmi òkú mọ bàbá tó ń sọ fún sọ pé òun ò gbọ́dọ̀ wá ìyá òun láyé òun. Kí ni rísì tó ṣe máa ní pé ẹlẹ́kẹta ló wá gbọ́ lójú mi nísìnyí ó wá bẹ̀rẹ̀ pé òun fẹ́ rí ìyá òun. Kí ni rísì tó ṣe máa ní kó má wọ ìyá ẹ̀? Èmi ò mọ, I don't know. Òun fúnra ẹ̀ ní ọmọ yẹn gan mo fẹ́ kọ́ kẹ́ ẹ pé màá fún yín nọ́mbà ẹ̀ kẹ́ ẹ pé kẹ́kàn béèrè lọ́wọ́ ẹ̀ tó bá lọ máa mú lọ bí tí ìyá ẹ̀ wà. Ìyẹn ò ṣe bísíǹsì tèmi. Mi ò kú ṣé mo fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ jẹun ni. Olóhùn ò bá yín sọ̀rọ̀. Ẹ máa gba ẹni olóhùn ò bá yín sọ̀rọ̀ ọ̀ǹtì tó ń bá rí ìyá òun. Ó jẹ́ ẹ ní dáàdì mi ò fẹ́ bá yín sọ̀rọ̀ mọ́, mo fẹ́ mọ̀ ìyá mi, mo ní tó bá fẹ́ mọ̀ ìyá ẹ̀ máa bọ̀. Mo mọ family wọn, I will take you there. Ẹ̀yin ọkùnrin, mo ti sọ fún yín pé ìyá ọmọ àmọ̀ ìyá ẹ̀ gbajúmọ̀ yí ẹ̀ ọmọ àmọ̀ ìyá ẹ̀. Tó tán ṣe ń gbọ́ ẹ máa kọ́gbọ́n. Ọmọ máa mọ̀ ìyá ẹ̀. Ìyẹn ò ṣe problem, mi nǹkan tó jẹ́ problem tèmi ni wípé mo rí ọmọ ẹ gẹ́gẹ́ bí lone ranger, kò sí èèyàn kankan tó wà pẹ̀lú ẹ̀. Then ìyá ìyàwó tó gbé gan is for their own selfish interest. Nǹkan tí ó jẹ́ ń lè sùn nìyẹn o. Gbogbo àwọn ọ̀rẹ́ kan ń fún mi pé àlàyé ó jẹ́ lọ fúnra ẹ ní sùúrù. Ó jẹ́ lọ fúnra ẹ ní sùúrù ìgbà kan, ṣùgbọ́n mo ń try láti ká kúrò lára mi ò lè ká kúrò lára. Àníkẹ́ lọ da wárápá sọmọ yẹn lára. Ẹ lọ da wárápá síyàwó lára kó lè fọmọ yín lẹ̀. Ẹ tó bá ti burú èèyàn náà máa ń burú fún ni. Ẹ lọ fi wárápá kan. Mo jẹ́ ní kí n sọ ọ̀rọ̀ yìí síta o. Mo jẹ́ ní kí n sọ ọ̀rọ̀ yìí síta. Kán bá mi pè wọ́n. Èkìtì ni wọ́n o. Kán bá mi pè wọ́n. Kán bá mi pè wọ́n o. Ìyá ẹ̀ ti mú ọmọ yẹn. Mo mọ̀ pọ́lọ́ máa gbà lọ́wọ́ ẹ̀, mi ò sọ pọ́lọ́ ò ní gbà lọ́wọ́ ẹ̀. Nǹkan tí mò ń dùn ní pé kó má bọ́ sórí, that's just it. Ó tán. Kó má bọ́ sórí torí nǹkan tán rí láyé ẹ̀ náà ṣe fẹ́ ṣe finish yẹn. Ó wá dàbí àgùntàn tí ò lólùṣọ́. Kí ni nǹkan tán rí láyé ẹ̀ gọ́ṣọ́ lówó lọ́wọ́ ni? Èmi ò mọ̀. Èmi ò lè sọ. Èmi ò mọ̀. Because tó bá jẹ́ pé àwọn náà ń bọ́ mi wọn lè gbé ọmọ sílé. Òótọ́ ni ṣá. Wọn ọmọ ṣé èmi gan lè gbà kọ́mọ mi obìnrin wà lọ́dọ̀ ọkùnrin tí mi ò mọ fámìlì ẹ̀? Ṣó possible? Gbogbo program ọmọ yẹn fún live ẹ̀ tó mọ̀ tèmi náà mọ̀ kò sí nǹkan tó ń follow. Ariwo tó ń pa láriwo ìyàwó òun ọmọ òun.
ọmọ yẹn ò ní nǹkan kan yẹ wo àwọn èèyàn tó jẹ́ èèyàn gidi tó mọ ọmọ yẹn tó mọ details ń pa ẹ̀ yọ̀nà sáàmì sì máa ní kán pè yín wọn á bá yín sọ̀rọ̀. àníkẹ́ ẹ fẹ́ wárápá sí wọn lára kọ́ lè ti ọmọ yín síta ẹ fẹ́ wárápá sí wọn lára àbí yèrè pé kẹ́rí kára wọn kàn déédéé máa yún wọn kó máa gbóná ìkà ni wọ́n mi ò kí lè stand àwọn tó bá jẹ́ ìkà evil people. mo ń gbọ́ yín jàre yes sir. ẹ ṣe ọlọ́run ajá sí ọ̀rọ̀ tí gbogbo wa àti ẹ̀yin náà. àmín. ṣe èyí náà fẹ́ ṣí sí ní little experience tó nìyẹn ni. because last time fẹ́ ṣe program kan lórí pé kéèyàn máa fẹ́yàwó ní ibi kéèyàn bá wà. hello mo ń gbọ́ yín. so mo mí ti ọmọ kan online tí mo fẹ́. But kí wá ṣe tó yẹn ní wọn bá tó rẹ̀ ní tó bá fẹ́ pè. Nígbà tí à ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìfẹ́ lọ, èmi ń dẹ́kun, wá ń yàn sọ fún mi pé kí n ra ilẹ̀ ń gbé sọ́mu fẹ́ ra ilẹ̀ ń gbé kì í ṣàbá mi gẹ́tì ilẹ̀ sí Ìbàdàn. Ìgbà tó gẹ́tì ilẹ̀ sí Ìbàdàn, àti kọ lọ. Ó wá sọ pé ilẹ̀ kan wà bí ẹ̀gbẹ́ ilé àwọn ń gbé kí n rà, wọ́n á ní kí n rà. So ó wá ní family mọ́mí òun ló ní ilẹ̀ yẹn. So bá dẹ̀ òkè àwọ̀ kẹrà ń bá ṣẹ̀bi 4.5 million sí wọn. Ẹ dẹ̀ mọ̀ pé ó dẹ̀ lọ orúkọ ìyá ẹ̀. Wọ́n á ní gbàgbọ́ ẹ̀mí òun ilẹ̀ tí wọ́n gbàgbé. Wọ́n á ní ilẹ̀ tí mo ṣẹ̀bi owó tí mo ṣẹ̀bi ní kẹfìrà lẹ̀ ń gbé kí n gbé because mo bọ̀ ní December. So bí ó sọ pé ojú kọ́lé ti tiẹ̀ kẹ́ máa wo obìnrin ojú kọ́lé ti tiẹ̀ ṣé òun ìlera rẹ̀ fún mọ́mí òun mo ní òlera rẹ̀ fún mọ́mí ẹ̀ ń gbé mọ́mí òun wọn ò nílé wọn ò ní kankan ẹ̀rù bá bà mí and níwà ìfẹ́ ọlọ́run kọ́ ló ń ṣàánú àwọn ọkùnrin náà ìfẹ́ máa ń da orí yàn ọ̀dọ̀ a máa ń love blindly ìgbésí tó yẹ kí n tí wọ́n á ní nọ́tìsì ní pé tí n bá fẹ́ fún bóyá bí family mi kan ní owó aníwò yẹn ti pọ̀ jù ìwọ ló máa bá mi plan pé ó kí a báyìí o but àwọn family ẹni ìgbà tí màá fi dé Ìbàdàn ilé ìdíje mi kò tí ì tàn àti owó tí máa ń sẹ́yìn ibi ibẹ̀ lọ ń sọ pé ẹ̀mọ́ mi ò bí tó ń gbé kò dá ibẹ̀ ò ṣe kí kan so nǹkan tí wọ́n fẹ́ fààyàn bẹ̀ ni pé kọ́ ló ń ṣàánú wa ká má jí àwọn ọkùnrin náà ká máa love blindly ká wo ní ilé tá a bá ti fẹ́ fẹ́yàwó ká tó lè sọ pé a máa torí bọ̀. because ó ti wá ṣe kí ni ẹgbẹ́ pé tí ìgbà tí náà bá rí báyìí àgbà tí mo kàn tẹ̀ ọ́ pé mo kàn sọ pé. ó ti ṣe é fún yín jẹ tẹ́ ẹ̀ bá rí ọkàn yín ò ní balẹ̀ àwọn ọmọ hóbè. mo block ẹ̀ nígbà mi ìfẹ́ rí mọ́. because ìyá mi àti fún 20,000 wá di wàhálà. bẹ́ẹ̀ni bí àti fún 20 tí ìyá mi ara ìyá mi ò yá báyìí tí n bá fẹ́ fún ọ lówó pé màá fún lówó lọ́la owó dẹ̀ wà lọ́wọ́ mi ò lè fún. mi ò lè fún ìyàwó mi so ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbọ́n kan fún mi kan ó wà ní Amẹ́ríkà bí àǹfààní ló sì wá ṣe àwọn péyà kan fún mi tí mo ṣe àní àti ilẹ̀ kọ̀ọ̀sán kẹ́mìkan máa gbé ibi bẹ́ẹ̀ mo ti ta ìgbé mi ti ẹ̀fẹ́ rí kankan mọ́. àǹtí ìyá tó bí tí n bá fẹ́ fún 20,000 àyà mi máa já báyìí pé. mẹ́wẹ̀ẹ́dẹ́ fún ìyá tiẹ̀ lówó ṣáwọn èèyàn ò kí ń rántí ọjọ́ àti sùn ni àbí ẹ̀rọ pa fẹ́ gbé sáyé mọ̀ pa àjò la jẹ́ láyé ìṣá pé àlejò láyé ṣé ẹ̀ ní conscience ni ṣé èṣù ló ń gbé nínú yín ni. mo àní ìyá tó bí mi tí mo ti wò pé èmi gan mo ti wọnú ayé lọ nìyẹn pé pẹ̀lú láti. ó ti dọmọ pásítọ̀ wọnú ayé. mo block ẹ̀dẹ̀ ní mo block ẹ̀dẹ̀ ní ìfẹ̀fẹ́ èyí tó ti jẹ́ ẹ̀ kó máa kó lọ. ṣé ẹ kì í bẹ̀rù ni ẹ kì í bẹ̀rù ọjọ́ àti sùn ẹ kì í bẹ̀rù ẹni tó lè pa ẹ̀mí. nítorí ẹ̀ ó jẹ́ akátá lu ìlú màá fẹ́. ẹ ya fọmọ Nàìjà mọ́. ó jẹ́ akátá lu màá fẹ́ because o mọ bí mo ṣe ìyá mi ó mọ wàhálà tó ṣe nígbé àwọn ọmọ mi ń máa gbàdúrà ara ìyá mi ò yá ó fẹ́ ṣe sọ́jú nǹkan
150,000 èlò tí máa ṣe bíi 200,000 máa ṣẹ̀ṣẹ̀ bí ó màmá pò sí wọn fún bí oṣù mẹ́ta. ẹ dẹ̀ máa fún ìyá ìyàwó ìyá girlfriend ìyá girl yẹn lówó. má dé máa fún wọn mo fún ní 200,000 every month ní owó oúnjẹ. ṣe níyàwó lamẹ́ríkà. yóò ní. ókè ẹ fẹ́ àwọn ní ò bá gbàgbé sí ayé yín jẹ́ wọn ò bá má ṣọ pàdé yín ní airport gbẹ̀yìn ni ọlọ́run ẹlẹ́dàá ìyá yín ò sùn. mi mọ̀ ò ṣéyìn èèyàn ò kí ń ronú ọjọ́ àti sùn ni ṣẹ́rù ò kí ń bà yín ni. hello 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 ṣẹ́rù ò kí ń bà yín ni ẹ kì í mọ̀ pé ọlọ́run lè gba ẹ̀mí yín lójijì ẹ̀rù ń bà yín láti ṣe ìkà ni torí ẹ̀ náà lè ṣe máa ń bẹ̀rù àti kú bí kú bá dé bí mo ṣe wà yóò káàbọ̀ ni. hello. 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 hello ẹ kálẹ́ o. ẹ kálẹ́ sà. ẹ kú ètò. yà ètò tẹ́ ẹ̀ ń ṣe lọ́wọ́ yìí ètò tó mọ́gbọ́n wá gidi gan ni ètò tó ń pè ní sọ̀rọ̀ sókè gbáà ní lóòótọ́. sọ̀rọ̀ sókè o. yà ṣe rí bàbá yẹn ó dá bó ṣe pariwo káwọn ọmọ nàìjíríà bọ́n ṣe sọ yẹn wọ́n ti gbọ́ sí wọn àti mọ̀ pé bọ́n ṣe máa ràn wọ́n lọ́wọ́ ló kù nítorí àwa yorùbá a ti sọ àṣà àti òrìṣà wa nù pátápátá. èmi ò ṣàṣàánú o. a ti sọ àṣà àti òrìṣà wa nítorí mo rántí láyé ìjọ yẹn lọ́hùn nígbà tí mi fẹ́ fẹ́yàwó tèmi tí mo lọ pé ọmọdé yóò hùn mí o èmi ò mọ̀ wípé bàbá ìyàwó mi gan ó ti rán èèyàn kan wá ṣe investigation ní àdúgbò mi lókè pòpò lẹ́kọ̀ọ́ láti ìkẹjà sọ̀rọ̀ mi yé yín wọ́n ti wá ṣe investigation pé ẹbí àwọn ará bí yìí o báwo náà ṣe jẹ́ wọ́n ti wá ládùúgbò mọ́ṣáláṣí alálùkùránì nínú òkè pòpò ń bẹ̀ àwọn fi bèrè àwọn lára. uncle ẹ go straight to your point ẹ fi kíní story yẹn lẹ̀ ẹ lọ straight sí point yín sà. sọ̀rọ̀ mi yé yín táwọn ò dẹ̀ mọ̀ irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ò sí mọ́ tó bá jẹ́ ọmọ oníjàgídíjàgan ni wọ́n ti mọ̀ pé ọmọ ọṣẹ́ ọgbẹ́ni yẹn ọmọ olórí kòbòkòbò yẹn má fẹ́ o kò sí nǹkan bẹ́ẹ̀ mọ́ sìn wọ́n kàn rí káríyàwó kan rí lórí títì kan mu ni pàápàá jùlọ bẹ́ẹ̀ náà lórí bó ṣe wà lọ́kùnrin náà ló ṣe wà lóbìnrin so kíní yìí wà very very important ẹ má jẹ́ ká gbàgbé àṣà àtòrìṣà lẹ́wà wọ́n ti fi ọ̀rọ̀ ẹ̀sìn abẹ́mi ti gbàgbé ni èmi ò gbàgbé o kó wa lọ́bẹ̀ jẹ ní nàìjíríà nílẹ̀ yorùbá pátápátá àbọ̀rọ̀ mi yẹ yín so wọn á níìdì láti padà sí bọ́n ṣe é ṣe láyé àtijọ́ kí wọ́n máa ṣèwádìí fínífíní kí èèyàn tó múyàwó ó wà very important. eléyìí ò ń ṣe ìyàwó àwọn ìyá ìyàwó gan ọ̀pọ̀lọpọ̀ wọn ti ya wèrè àwọn kan fẹ́ jogún ọkọ tó ní àwọn ẹbí àwọn ìyá wèrè àwọn ìyá tó jẹ́ pé wọ́n ti jọ ayé wọn mọ́ ń jẹ àwọn olè ọ̀lẹ alápá má ṣiṣẹ́ sáà. TNG. Sir. Ẹ kú gbádùn. Yes, sir. Mo kàn ní kíkí ni. Ẹ ṣé gan, sir. Ẹ kú program yìí o. Ẹ ṣeun, sir. Ẹ ǹlẹ́ mà. Ẹ ṣeun. Mo ní di. Hello? Hello? No. Yeah? Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o. No. ṣé yín òyàn ní conscience ni ẹ̀yin tẹ́ máa ń ṣe kinní àmì ẹ ti gbàgbé pé Ọlọ́run ẹ ti gbàgbé pé ẹ lè sùn kẹ́ má jí mọ́ gbogbo ogun ológun tẹ́ ń kó jọ àti tiyín tẹ́ ń kó jọ gan ẹ lè aṣiwèrè ó ní kinní kan aṣiwèrè ṣe kinní kan kó ọrọ̀ jọ ẹ lè má di ọ̀la gan ṣé ẹ mọ̀ ni kí ló dé tẹ̀yin èèyàn rí báyìí kí ló dé tẹ́ gbàgbé Olódùmarè òun ló ṣe dàbẹ́ ni pé ẹ̀rù máa ń bà yín láti kú torí ẹ mọ̀ pé ti balẹ̀ jẹ́ kó tó gbé yín sínú ilẹ̀ báyìí àwọn oríṣiríṣi kòkòrò àti gbogbo wọ́n máa jẹ yín níjẹ ìka ni ẹ ti balẹ̀ jẹ́. Hello. 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 Hello, mo ń gbọ́ yín ẹ tètè sọ̀rọ̀ kíákíá. Hello. Hello, ma. Ẹ tètè sọ̀rọ̀ kíákíá mo ń gbọ́ yín sà. Bọ́dọ̀ tí mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní kọ́lọ́run ṣàlékún àánú ẹ̀kún wa pé máa yẹn
á lọ report to station as evidence lẹ́yìn yẹn òun fúnra rẹ̀ máa dọ́bù ìrìn ẹ̀ átá ìfi ṣòkòtò ẹ̀ dáadáa ọlọ́run nìkan ló kù tó lè ṣàánú ẹ̀ bẹ́ẹ̀ yẹn gbogbo ibi tó bá mọ ọ̀dà àfà ọ̀dọ̀ pásítọ̀ ọ̀dọ̀ babaláwo ni á dọ́bù ìrìn ẹ̀ dáadáa ni o because eré wọn ti di méjì àkọ́kọ́ sáré lórí òun fúnra rẹ̀ torí òun tó fẹ́ sáré fọkàn kó má bàa fi nǹkan ṣe kó tó ẹ̀yìn wá sáré lórí ọmọ. tó bá máa fẹ́ ọmọ mi wàá gbádùn. lọ́rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan mi lọ́rẹ̀ẹ́ kan tó wà ní situation bẹ́ẹ̀ yẹn ìyàwó ẹ̀ máa fi ń proud ni pé àwọn fámìlì òun ni fámìlì ẹ̀ bàbá wọn ni bàbá ẹ̀ ìyá wọn ni ìyá ẹ̀. máa rọrùn ọ̀nà méje ní ìṣọmọ èkó. wọ́n máa fi proud ni. ọlọ́run á ṣàánú. tó bá máa fẹ́ ọmọ mi gbogbo nǹkan ni máa fi tẹ́ ẹ lọ́rùn bọ̀ má gbé ọwọ́ kọ́wọ́ torí tó o bá gbé ọwọ́ kọ́wọ́ máa gé e. gbogbo nǹkan ayé yìí ló máa fi tẹ́ ẹ lọ́rùn ṣùgbọ́n má gbé ọwọ́ kọ́wọ́ má gbé ọwọ́ kọ́wọ́ gúdúgúdú tèmi gọ́gọ́ ò ní fìgbà kọ́kọ́ túra lẹ̀. mi ní túra lẹ̀ o má gbé ọwọ́ kọ́wọ́ tó o bá ti fọwọ́ síbi tọ́wọ́ ń gbé má dẹ̀ gbé ẹ̀mí ọmọ mi sókè. èmi ò sí pé ilé ọkọ lọmọ ń kú sí o àbí ilé ìyàwó ni ilé kíní kan kú sí o pé ọmọ mi wá máa tí mi ò ṣe fọ́kùnrin ọwọ́ tí mi ò fi lálẹ̀ owó tí mi ò béèrè nǹkan tí mi ò ṣe wá ṣe fọ́mọ mi mi nígbà á tọ́jú ẹ gẹ́gẹ́ bí ọkọ á tọ́jú ẹ á fún ẹ lọ́kàn balẹ̀ ṣùgbọ́n má gbé lẹ́mìí gbóná o tó bá gbé lẹ́mìí gbóná you have me to face you have me to fight with mi nígbà. Àmì nígbà o. Ẹ burú ṣá. Ẹ ti gbàgbé àtúbọ̀tán. Ọ̀pọ̀lọpọ̀ yín ti gbàgbé àtúbọ̀tán. Ẹ ti gbàgbé pé ẹ lè sùn kẹ́ má jí mọ́. Hello? Hello ma. Yeah? Hello? Hello, mo ń gbọ́ yín. Ẹ kálẹ́ pa. Ṣé ẹ lè sọ̀rọ̀ sókè ni? Bá tí kàn ṣe pé wọ́n fọ̀ sí yín pé. Èmi tí mo relax ìbàjẹ́ look stress bí ti báwo ìyá kámẹ́rà mo wà relax ìbàjẹ́ jọ àbí mo ti look stress ni. Ṣé nínú bí torí mo ṣe fọ́nrán mi ni kámẹ́rà yẹn gbà mí máa ń ṣoríṣiríṣi. Anyway kò jẹ́ bó ṣe jẹ́. Ẹ̀yin òbí ẹ má túra lẹ̀ o ẹ̀yin ọkùnrin ẹ wake up o níbi tó dé nísìn àti gbẹtúgbẹtú àtàpẹta àti ata àti gbogbo ẹ̀ lẹ́ máa dì mọ́ra nísìn abáròbìnrin kan tó lórí òun yìí ẹ fi kàn lára ẹ jẹ́ kó máa tọ̀rìn ẹ jẹ́ kí ṣíṣí máa kùnrìn ẹ jẹ́ kó bu ẹ̀ kó máa kẹ̀ abárí ìyá ìyàwó kan tó ní kò síbi tóun ò ti wá ẹ jẹ́ kó lọ máa yí gòlò ẹ mọ̀ nǹkan tó ń pè ní gan yí gòlò nílùú mi kó máa ṣe báyìí kó máa sọ máa sọt òun náà pè ní yígòlò abárí ìyá ìyàwó kan tó lórí òun yí ẹ fi kàn lára kó lọ máa yígòlò ẹ jẹ́ kó lọ máa yígòlò tí ìyá ìyàwó àwọn obìnrin la máa ń wà wicked jù ẹ lè rí bàbá ọkọ kó lóun fẹ́ fa ọmọ ọkọ sábẹ́ ẹ̀yin yìí náà ni gbogbo ìwà burúkú kún ọwọ́ yín ẹ̀yin lè máa ń wà wicked jù ẹ̀yin lè máa bu ẹ̀jẹ̀ sínú oúnjẹ fún ọkọ lè máa gbé gbẹ̀tugbẹ̀tu jẹ fún ẹ̀yin lè máa sògùn sínú oúnjẹ láti sọ́darin ìdìkẹ́ mọ orí ẹ̀ máa bẹ́ ẹ̀yin lè máa ṣe kó má lè rántí rí ìyá àti bàbá ẹ̀ mọ́ ẹ̀yin náà lè fẹ́ rí ìyá ọkọ sójú ṣe rí pé gbogbo ìwà burúkú ọwọ́ ayé ọwọ́ wa ló wà ọwọ́ wa ló wà. Ẹ kálẹ́ mọ́. Ẹ kálẹ́. Yes mo ní kínkín ni mọ́. Ẹ ṣeun o. Ẹ kú ètò. Ẹ ṣe gan. Yes mo. Ìwé ẹyọkọ tọkùnrin ní tó dẹ ẹyọkọ lọkùnrin ní adóbò mi ọkọ fẹ́yàwó mi ọkọ dóbò ń ta ọkọ dó èèyàn mẹ́ta pọ̀ ìwà yẹn nìkan ni bọ ẹ̀yin gbogbo ìwà burúkú ayé yìí ló kún ọwọ́ yín ẹ̀yin lẹ fẹ́ rí ìyá ọkọ ẹ̀yin lẹ máa fẹ́ so ọkọ mọ́lẹ̀ ẹ̀yin lẹ máa fẹ́ ní ọkọ lára ẹ̀yin lẹ máa gbóbò pamọ́ gbogbo ẹ̀ ló kún ọwọ́ yín ẹ ti burú jù
ẹ ti burú jù ọ̀pọ̀lọpọ̀ yín ti burú jù ìwà burúkú ẹyọ kan tọkùnrin ní òní kó dóbò ń ta àbí kó má tọ́jú ọmọ àbí kó má wálé àbí kó má do ẹ àbí kó má fowó oúnjẹ tó lẹ̀ bọ̀tá bá yọ yẹn kúrò nínú ayé wọn ọkùnrin kan ò ní táyọ̀ ọmọ kan sílẹ̀ bàbá ọmọ kan ò ní táyọ̀ ọmọ sílẹ̀ pé kó má rí ìyá ẹ̀ wọn kì í sábà ṣe wọn ò ní ṣe wọn ò ní táyẹ̀ wọn ò ní dá orí ọmọ rú ẹ̀yin yìí ni ẹ̀yin náà lẹ̀dẹ̀ fẹ́ rí ìyá ọkọ sójú gbogbo ẹ̀dákẹ́dá tó bá ti lóun ò fẹ́ rí ìyá ọkọ òun náà ò ní ṣe ìyá ọkọ tó bá di táìmù tiẹ̀ ìyàwó ọmọ ẹ̀ náà ò ní fẹ́ rí. Hello? Hello? Yeah? Ẹ kọ́ lẹ mọ̀. Ẹ kúrọ̀ lẹ o. Tó bá di táìmù ẹ̀ ọmọ ìyàwó ọmọ ẹ̀ ò ní fẹ́ rí sójú gbogbo obìnrin tí ò bá fẹ́ rí ìyá ọkọ òun náà ò ní ṣe ìyá ọkọ gbogbo obìnrin tó bá ti de orí ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ tó bá bímọ ọkùnrin wọn ò ní wúlò fún ẹ tó bá bímọ obìnrin ọmọbìnrin tó ti torí ẹ̀ di ọkọ ẹ mọ́lẹ̀ tó gba gbogbo ogún lọ́wọ́ ẹ ò ní jèrè ọmọ yẹn kò ní dalẹ̀ fún ẹ gbogbo obìnrin tó bá ti ń ṣe bẹ́ẹ̀ mo wẹ̀ mo yán kọ̀ọ̀kan ele bó jẹ́mi náà ni kó má dalẹ̀ fún mi tí n bá ṣe bẹ́ẹ̀ kó má dalẹ̀ fún mi bó jẹ́mi náà tí n bá ṣe bẹ́ẹ̀ ìkà ni yín ìkà lọ́pọ̀lọpọ̀ nu yín kí n tó máa lọ mo tún padà sórí Olúwatósìn Òṣìbọ́dù ìyàwó Tósìn àti ẹ̀gbọ́n ìyàwó Tósìn okùn ti já lọ́rùn Tósìn ó ti yọ̀ ó ti bọ́ kúrò nínú okùn apẹyẹpẹyẹ ẹ máa lọ wá ọkọ míì ẹ máa lọ wá man fún àbúrò yín nítorí boy ní Tósìn èèyàn jálajàla èèyàn játijàti ní Tósìn ẹ máa lọ wá man fún gbogbo ọ̀nà tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ gbà ẹ bá Ọlọ́run ní bùbá ẹ dẹ̀ bẹ́ mi kíní yìí níbẹ̀ èmi mo máa ń dúró tìyàn ni mo sọ fún yín pé ògbèjà kẹrù obo níjà ni mi ì ní dẹ̀yìn lẹ́yìn Tósìn mi ní tú kaná lẹ́yìn ọ̀run ẹ̀ tó máa fi ṣoríire nílùú hello mo ń gbádùn yín. láti yín ká nìyẹn. bẹ́ẹ̀ ni. àti yín ká kọ́ lẹ́ mọ̀. ẹ kúrọ̀ lẹ́ o. yes ma family nǹkan wà. ẹ go straight to the point. ẹ fi ṣẹ́ mà. má bínú mo wo live video yẹn kan ní tó máa rò pé bí ẹyọ online ni ẹ wà ní live video yẹn ni mo ṣe ń pè yín. ẹ kí lẹ fẹ́ ṣe. mo like program tẹ́ ṣe. ẹ ṣe mo ṣì wà ń bẹ̀. ẹni pé kò rọrọ̀ sọ tó bá yẹ ẹ ní mò ń bínú so mi ní fi Tósìn lẹ̀ tó fi máa rìnrìn re tá dẹ̀ fi kò láre ó láti jẹ́ pé ìyá Tósìn jẹ́ obìnrin tó dáa ọkàn mi kò dìmú dídídídí mi ní fílẹ̀ ẹ hànà níyìn apẹja níyìn ẹ fẹ́ yá jẹ ní kìnìún àti paramọ́lẹ̀ níyìn mi ní jẹ́ kẹ́ yá jẹ mo ti gbà lọ́wọ́ yín mo dẹ̀ ti gbà mo gbà yé ojú báyìí ni àbúrò yìí máa fi máa rí ètè ẹ̀ ò ní kàn mọ́ àtẹ̀yìn náà ṣìngbáìn ọwọ́ yín ò ní dọ́wọ́ ọwọ́ ẹ̀ ní tó tún bá gbé kọ́ yín ìjọ tó bá gbé kọ́ yín. Anyways, gbogbo èèyàn shabarikolo.com is the best place láti get a relationship tẹ́ bá fẹ́ any kind of relationship tẹ́ bá fẹ́ orí shabarikolo.com ni ẹ ti máa get any type of relationship torí èmi ṣe kí fẹ́ wá máa ṣe matchmaking wọn shabarikolo.com ní ibẹ̀ lẹ ti máa get relationship tẹ́ bá fẹ́ and gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra lube ẹ̀yin tẹ́ send owó lube láti America mo ti send ẹ̀ lẹ́nìí so gbogbo ẹ̀yin tẹ́ bá sì fẹ́ ra lube dáre èké ni ẹ gbogbo ẹ̀yin tẹ́ bá sì fẹ́ ra lube ẹ má hesitate láti kọ sí mi lórí +44740485123 +44740485123 ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ra ilẹ̀ Danabit ẹ jọ̀ọ́ ẹ kàn sí mi àyè wà láti san díẹ̀díẹ̀ ẹ pè mí sórí +44740485123 àbí kẹ́ pè Danabit sórí +23470443316 hello. hello madam. Sir. ẹ kọ́lẹ̀. ẹ kọ́lẹ̀. ẹ kú show kódà first àti màá kọ́ pé wọlé ni mo ti gbádùn program yìí gan lọ́pọ̀lọpọ̀. ṣé ti rí
oríṣiríṣi nǹkan ni ọkùnrin go through nílùú yìí. Mi tí mo bá ṣe sọ̀rọ̀ náà ti wà nílùú tipẹ́ but èmi ò ní privilege Ọlọ́run thank God for that. So Ọlọ́run lò yín láti vindicate mind. Torí inú ìbànújẹ́ ayérayé ni máa yàn bá wà. Pẹ̀lú gbogbo nǹkan tí ìyàwó ẹ̀ fojú ẹ̀ rí. Yóò bá dẹ̀ tó fi ojú ẹ̀ rí. Wà á dúpẹ́ lọ́wọ́ èèyàn bí irú yín, a dúpẹ́ fún voice out. Many men who go through so many things. Ìkọ́ tí ẹ pè mí lẹ́nu ọjọ́ mẹ́ta ìṣẹ́ o. Hello sir, ìkọ́ pè mí ní ẹ má lọ o. Ìkọ́ pè mí níjọ́ ta ṣe ṣó yẹn gangan. Òun àti ìyàwó ẹ̀ ló jọ wá sí bí àtọmọ. Tí bá wá sọ fún yín nǹkan tó ń ṣẹlẹ̀ síbọ̀ yẹn sìn. Ìyá ìyàwó àti ìyàwó ti gbalé kan. Inú káà ni bọ́ yẹn lọ ń sùn mọ́jú. Nígá yẹn lọ ń sùn mọ́jú. Mi ò wá ṣàánú ẹ̀ torí wípé mo ti sọ fún ẹ̀yin ọkùnrin tó bá ń bọ̀ ní ìlú òyìnbó má mú ìyàwó ẹ̀ dání ná tó bá ti níwèé kódà kó máa bọ̀ fún student lọ́wọ́ ẹlòmíì tó mọ̀ rí tó máa sanwó yẹn fún ẹ bá dẹ̀ débi kó ní kálukú gba kó gba ìgbésí ayé ẹ̀ lọ má mú ìyàwó ẹ̀ dání nínú ìlú yìí gbogbo ẹ̀yin ọkùnrin má fi orúkọ ẹnìkan ra mortgage àwọn ẹ̀hàn náà obìnrin tó wà tà sí wọn máa gbalé lọ́wọ́ ẹ̀ wọ́n ṣe gbalé lọ́wọ́ ẹnìkan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni fi orúkọ ìwọ àti àbúrò ẹ fi ra mortgage kó má jẹ́ orúkọ ẹnìkan ò ní ṣiṣẹ́ fún oníṣẹ́ o. Sísá Yínká mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ bíi méjì kan experience ní London kémi tó mú kiri kò lọ. Nǹkan tí àwọn obìnrin fi ojú ọkùnrin rí ní ìlú ó máa dàbẹ́ ni pé kò ń ṣe àwọn tí ẹ sọ̀rọ̀ yẹn nínú ṣóò yín kan tí mo mọ̀ àwọn tán tó bí iná wojú ọkùnrin gbàtà wà nílé àwọn ìtọ́tọ́ tọ́ wa ìtọ́ pé obìnrin máa bọ̀wọ̀ fọ́kọ ọkọ rẹ̀ tọ́jú ilé ni ṣùgbọ́n àwọn tó bá ti délùú ìtọ́ ti mọ̀ pé òfin ìlú yóò fi wọ àwọn yẹn agbára wọ̀ wọ́n yẹn kó forí ṣe kó fọrùn ṣe. má forúkọ ẹnìkan ra mortgage sọ̀rọ̀ sókè. ẹ ṣe sà. ẹ jẹ́ kí n fi ilẹ̀ kẹwàá bẹ́ẹ̀ tó lọ. má forúkọ ẹnìkan ra mortgage forúkọ àbúrò ẹ̀ sí àbórúkọ ẹnìkan ṣá má jẹ́ kí ìyàwó mọ̀ porúkọ ẹnìkan ló fi ra mortgage ó máa padà gbà lọ́wọ́ ẹ̀ ó lè ní wọ́n ajẹ́lójú oní ọ̀fọ́n gbéwìrì lọ́pọ̀lọpọ̀ nu wọn. Wọ́n máa fìfẹ́ wọn fún ẹ lálákọ̀ọ́kọ́ tó bá yá wọ́n máa padà fìfẹ́ yẹn lẹ̀ ni kì í ṣe gbogbo wọn o ṣùgbọ́n ìwọ ọkùnrin kò fẹ́ áńgẹ́lì níyàwó má forúkọ ẹnìkan ra mortgage forúkọ àbúrò ẹ̀ sí kò jẹ́ kó mọ̀ pé wọ́n kọ́ ló nílé. Hello ma. Hello. Ẹ kálẹ́ ma ẹ kú ètò ma. Ẹ kálẹ́. Ẹ kú ètò ma. Yes o. Ọmọ pẹ̀lú yín ma. Àmín. Ẹ̀yin nípa ọ̀rọ̀ tẹ́tẹ́ mo kàn fẹ́ kí yín lẹ́yìn ni. Níjọ́kọ̀ mo wọ mọ́tò lẹ́kọ̀ọ́. Èkó ni mo wà Lagos Èkó lè nígbà. Gbogbo ìwájú wọn mọ́tò yẹn mú àwọn ọmọ skul kan wá wà ń bẹ wọ uniform. Wọ́n gbéra wọn lẹ́sẹ̀ di about 8. So wọ́n occupy 4 seats ní lẹ́yìn ìjọ ìbá. Gbogbo àwọn àyè tó kù àgbàlagbà. Gbọ́ yín dáadáa sọ̀rọ̀ sókè. Gbọ́ yín dáadáa. Ọlọ́run ò ní jẹ́ kóhun ní ìyọkọ kó tó wọlé ìyọkọ òun máa kú ni. Gbogbo àwọn tó kù ọ̀dà kẹ́ńbáníà. Arábìnrin ṣé ìyá ẹ̀ bímọ ọkùnrin ó ní ìyàwó bímọ ọkùnrin. Àpò ní kí ìyàwó ìyọkọ ìyàwó ẹ̀ kí ìyàwó ọ̀dẹ́ tó wọlé ìjà pẹ́ náà ló máa kú. Gbogbo ní wọ́n tó bá bọ́ sẹ́yìn. Ẹ wo ojú ọmọ yẹn with school uniform lọ́rùn. In fact, I was seriously shocked nígbà yẹn pé ní ìrírú eléyìí. Àdíyíká ẹ máa bẹ́ẹ̀ tó lọ. Ẹ̀yin ọkùnrin máa forúkọ rẹ nìkan ra mọ́gẹ́ẹ̀jì. Má dẹ̀ bá obìnrin bá ti dára lé má bá sanwó mọ́gẹ́ẹ̀jì jẹ́ kó san fúnra ẹ̀. Ó sì máa padà fi ẹlẹ̀ ni ó máa gba lé. Má bóbìnrin kankan sanwó mọ́gẹ́ẹ̀jì. Tó bá kàráǹgídá pé kò gbélé sọ pé kó fi lé mọ́gẹ́ẹ̀jì ẹ̀ rẹ́ǹtì kẹ lọ rẹ́ǹtì ilé kẹjọ lọ máa gbé bẹ̀. Má bóbìnrin kankan sanwó mortgage ìgbà tó bá máa gba lé yẹn lọ́wọ́ ẹ̀ ò ní síbẹ̀. Má dẹ̀ fi tó bá dẹ̀ ti níyàwó má fi orúkọ ti ẹnìkan ra mortgage forúkọ àbúrò ẹ̀ kan sí àbí orúkọ màmá ẹ̀ má jẹ́ kó jẹ́ ti ẹnìkan àjẹ́bẹ̀ níjọ́ tó bá dá páú ibi òun náà máa kọ́kọ́ gbà lọ́wọ́ ẹ̀ bí n bá rí mi ò kì í sọ o. Wo ẹ wake up ẹ jẹ́ kó rí yín ṣí. Ó ní bó ṣe ṣe ìkọ́fẹ́ gbalé lọ́wọ́ àbúrò mi lẹ́nu ọjọ́ mẹ́ta tí ò bá ṣe pé bóyá ó fi orúkọ òun àtàbúrò ẹ̀ sí orí mortgage yẹn lady yẹn máa gbà á. Nígbà kan ó ní káàbúrò mi lọ wá hòtẹ́ẹ̀lì kó sùn sí kó fò ní tàmí yóò gbà ó fúnra rẹ̀ ló kó kúrò lé ó fẹ́ gbalé yẹn lọ́wọ́ ẹ̀ ni ọpẹ́lọpẹ́ pé kò ń ṣe orúkọ àbúrò mi nìkan ló wà ń bẹ̀ má fọ orúkọ ẹ sínú mortgage jẹ́ kí orúkọ ẹ àtorúkọ àbúrò ẹ àbí orúkọ ìyá ẹ àìjẹ́ bẹ́ẹ̀
tó bá ti gbé wèrè wọn dé olójú kòkòrò ni wọ́n àwọn olè ajẹ lójú onílé àwọn ọmọ ojú àìrọ́lárí tí sọra wọn lọ́lá níyọnu ibi tó máa wọ ni wípé wọ́n máa gba lé yẹn lọ́wọ́ ẹ̀ má forúkọ ẹnìkan ra mortgage ẹ bá ti pa mí máa bọ́ lọ́hùn lé òtítọ́ lèmi máa sọ kò jẹ́ bó ṣe jẹ́ tó bá dẹ̀ tí ń bọ̀ ní UK wá ṣe student visa má jẹ́ kí inú re ló máa ń pọ̀pọ̀lọpọ̀ yín má jẹ́ ìwọ tó ń bọ́bìnrin rorere láti mú wá sí bí àtọmọ kóhun tó kúrò ní Nàìjíríà ló ti ń bẹ èrò ibi ìkọ́sẹ̀ mẹ́sẹ̀jì sí mi lénìí sìn ó ní ṣóò tí mo ṣe fún Olúwatósìn níjẹta ó níyàwó òun ó ní kò láìkẹ́ ó ló ń bínú ó ní because the same attitude níyàwó òun ní ó láwọn dẹ̀ ń bọ̀ ní UK mo dẹ̀ ya sọ fún pé má mú dání ó ti rí pé the same attitude lónìí má mú dání jẹ́ kó jókòó ìwọ máa bọ̀ tó bá dé tó bá ti gba nǹkan ẹ̀ o lè tó bá ń gbà yẹn ó lè mú ẹ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ bá ti mú wọn dání ìbẹ̀lẹ̀ ti máa ń gbaku yín ìbẹ̀lẹ̀ ti ní lákòjọ ìbẹ̀lẹ̀ ti ní níláárí mi ní kẹ́ má yé tì mí ẹ mọ̀ pé mi ò lọ́rẹ̀ẹ́ kò sí ìtókàn mi ẹ̀rí nǹkan kan fún mi. Hello àti Yínká Hello. ẹ kú ètò ma o. Yes ma. Ẹ káalẹ́ mà. Ẹ káalẹ́. Ẹ kú ètò ma o. Ẹ káalẹ́. Mo kú ètò ní Amẹ́ríkà mo ti ń pè. Ẹ ṣeun. Mo láìkí program yìí o. Ẹ ṣé gan. Wow. Ẹ ṣeun. This is awesome. Thank you so much for this. Má forúkọ obìnrin má forúkọ ẹnìkan ra mọ́gẹ́ tọ́mọ bá gbọ́gbọ́n kúkú èèyàn náà máa ń gbọ́gbọ́n sísin ni tó bá ti ń bá obìnrin ṣe wò ó paná ojú kan dìkan ni o àwọn obìnrin tó wà ń tà sí ti dájú gan o ṣé báyìí ni paná ojú kan dìkan ni má di méjèèjì má jẹ́ kójú àánú mú ẹ dojú méjèèjì ṣé báyìí ni paná ojú kan dìkan ni ọ̀tọ̀ ni wọ́n máa plan ọ̀tọ̀ náà máa plan fún ẹ ìwọ gẹ́gẹ́ bí ọkùnrin ló máa ní Somebody who is your family? Wà ní my wife and my children. Tó bá béèrè lọ́wọ́ obìnrin ta ni family ẹ̀. My children and my people ni and my mother. Hello. 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 Hello ẹ kúrọ̀lẹ́. Yeah, ẹ kálẹ́. Ẹ ti wà live show. Bẹ́ẹ̀ni. Hello, mo wà live show. Yeah. Yeah. Mo ní káwọn ọkùnrin náà kọ́ máa change orientation wọn. Ọkùnrin náà fẹ́ kúrò ní Nàìjíríà ó ń bọ̀ UK ó fẹ́ wá fún student a máa ní wọn òun fẹ́ kán bá wọ́n mu dóyàwó òun àwọn méjèèjì làwọn gbọ́dọ̀ lọ ìyàwó tó bá tọ́ tó lè fílẹ̀ Nàìjíríà má wulẹ̀ fẹ́ náà tó máa gbéyàwó wá tó fẹ́ kán báyìí tó fẹ́ gbalé lọ́wọ́ ẹ̀ tó fẹ́ gba ọ̀gọ́ property lọ́wọ́ ẹ̀ understand báwọn náà sì gbogbo orientation yẹn. Èbó là ń pariwo yìí. Wọ́n ní láti work towards it. Ẹni tí ò fẹ́ jẹ́ ẹni tí ò fẹ́ fẹ́ ìyàwó ẹ̀ lẹ́yìn Nàìjíríà tó fẹ́ wá UK ìyàwó tí ò fẹ́ fílẹ̀ náà ló bá kọ́. Òótọ́ ni tó bá ti wọ̀n kó máa bí ẹdó ìyàwó kúkú ní jẹ́ kó máa lọ tó ọkọ ẹ ò bá ti lè gbà á torí má ní wọn ò ní do irọ́ ni wọ́n sì máa do ó dẹ̀ bẹ́tà kọ́ bẹ́ẹ̀ dojú pé kó máa gbé bọ̀ ń bí kó wá ba ìgbésí ayé àti ìrìn àjò ẹ jẹ́ obìnrin àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ò rán ẹ ẹ ṣeun wọn ò rán ẹ tara wa nìkan la mọ̀ àárọ̀ ẹ ish mi ti sọ tèmi o tọ agbégbéra ó di ilé aláró àlùkò mi ti fẹ́ gbéra fẹ́ máa lọ́lé olóṣùn lékelèké èmi gbéra ó lọ́lé ẹlẹ́fun o àtúmọ̀ àríra pẹ̀láyọ̀ sabarikolo.com ẹ lọ rẹ́gísítà ń bẹ̀ ó dàárọ̀.